ó tún ti ṣẹlẹ̀ ó tún ti ṣẹlẹ̀ Emowolu àwọn Fúlàní ajínigbé wọ́n tún ti ya wọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn lọ́fíìsì àwọn immigration tí wọ́n kó àwọn nǹkan tó ń fi ń ṣe ìṣọ́ra ìtànpè ní ìbọn tí wọ́n kó sá lọ. Ìmọ̀ tí wọ́n lẹ́ Yorùbá o ìmọ̀ rẹ o máa fẹ́ kí ẹ farabalẹ̀ kẹ́ wo fọ́nrán tí a fẹ́ play fún yìí torí pé fídíò tẹ́ ń wò yìí máa play fún yín láti bẹ̀rẹ̀ dé òpin kẹ́ wá gbọ́ àwọn àṣírí ìtúnṣe pé ó ní agbára. Yorùbáwùyí ti sọ̀rọ̀ wọ́n ti sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọ́n ti tú àwọn àṣírí kọ̀ọ̀kan ìtúnṣe pé tí ẹ bá gbọ́ ẹnu ayá yìí ẹ farabalẹ̀ ẹ wá nǹkan fìdílé tẹ̀lé mi ká lọ kẹ́ wá jẹ̀gbádùn ètò tòní torí pé a ní láti fura o a ní láti fura ńlẹ̀ Yorùbá ogun ti dé. Kí ni àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kí ni wọ́n sì ń dúró dè? Wọ́n wọ Ògbómọ̀ṣọ́ lénìí, wọ́n wọ Ìbàdàn lénìí, dọ́bù wàhálà ní ilẹ̀ Yorùbá ní the same day. Ẹ jọ̀ọ́ bá mi bi àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kí ni wọ́n sì ń dúró dè, as in kí ni ìyàtọ̀ ilẹ̀ Yorùbá ń sìn pẹ̀lú ìyàtọ̀ ilẹ̀ Haúsá. Wọ́n wọ immigration office nílẹ̀ Yorùbá and they can't away ammunitions, as in arms and ammunition tí àwọn immigration máa fi máa ṣọ́ ilẹ̀ Yorùbá wọ́n wọ ilẹ̀ Yorùbá wọ́n dẹ̀ kó lọ. Ẹjọ́ tí wọ́n já síwájú ilẹ̀ Yorùbá kí ni wọ́n sì ń dúró dè, as in kí ni wọ́n sì ń rò lọ́kàn tí wọ́n ṣiṣẹ́ ń wò wípé àwa àti àwọn pípù yìí ó yẹ ká sì jọ wà papọ̀. Nǹkan máa ṣe wá nílẹ̀ Yorùbá o, as in ẹ̀yin àgbààgbà nílẹ̀ Yorùbá kí ló kù tẹ́ ń dúró dè? Wọ́n wọ immigration office wọ́n kó irinṣẹ́ lọ, wọ́n wọ Ìbàdàn wọ́n gbé àbúrò Ọ̀yọ́ candidate governorship candidate Adélabú Pẹ̀tẹ́lẹ́mẹ́sì wọ́n gbé àbúrò ẹ̀ wọ́n tún kọ́ àwọn ọ̀bẹ̀jì méjì. I have the video here. Even gbà tó ń ṣe operation yẹn lọ́wọ́ ẹnìkan kámẹ́rà wọn ní kọ́nà ẹni yẹn lè ṣe mistake kò wọ́n máa ṣòònù lé ẹ̀ wọ́n ní ọ̀sán gangan wọ́n wọ Ìbàdàn wọ́n wọ Ògbómọ̀ṣọ́. Ṣáà ti máa dáràn lẹ̀ Yorùbá báyìí, ṣé nǹkan ò ti máa ṣe wá ńlẹ̀ Yorùbá báyìí? Ṣé ẹ ṣú ọ̀pẹ àṣìṣẹ́fù ńlẹ̀ Yorùbá? Kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì, kábíyèsí Aláàfin Ọ̀yọ́, ọba Ghandi, bá mi Olúgbọ́n àgbé ọmọ Bàyámù. Bàbá mi Olúbàdàn bó o ní Àkànbí ọmọ olódò sledgehammer alpha wọ́n ti wọ̀dà àwọn kọ́sítọ̀mù wọ́n ti kórin iṣẹ́ o. Wọ́n ò tí ì kórin iṣẹ́ gan-an ọkàn wa ò balẹ̀. Wọ́n ti wá wọ custom office wọ́n wá kórin iṣẹ́ nísìn. Ibo la máa sá gbà? Ibo la máa sá lọ? Èèyàn gbọ́wọ́ ìdẹ̀sí ìjókòó àwọn ọmọ tí wọ́n kó wọgbó àti rí wọn gbà padà ó. Ó dàbí ẹni wípé gbogbo rádì táwọn èèyàn ń ṣe bring back our children, bring back our children. Àwọn pípù yóò gbọ́n pa o. They have determined. Ilẹ̀ Yorùbá ló kàn báyìí. Wọ́n ti determine. Tó bá ń pè referendum náà ní Tinubu máa ṣe, ẹ jẹ́ ṣe referendum lásìkò. Ọ̀fọ̀ ọmọ àti tọ̀sí gbẹ́gìrì. These people have seen this thing as a lucrative business. Èmi ò máa lérò lọ́kàn mi pé kíní is ending soon. As in ìjínigbé yìí. Ẹ̀yin èèyàn mi bẹ́ẹ̀ ṣe ń wò yìí, ṣe sure pé this thing is ending soon. As in ṣó máa tó dáwọ́ dúró, ṣó máa mọ́wọ́ dúró láìpẹ́. Torí lọ́dọ̀ tèmi Yorùbáwùyí mi ò rí bẹ́ẹ̀ o. Ó ń get started yo. Every day the atmosphere is getting hotter and hotter and hotter and hotter every day. Nílẹ̀ Yorùbá lọ́sàn-án gangan. Àti gbé lẹ̀ Yorùbá rélé.
àti gbélé Yorùbá rélé àti gbélé Yorùbá rélé. Ó dẹ̀ kan ti gbélé Yorùbá rélé báyìí o. K'Elédùmarè ṣàánú wa bá ṣe máa gbà padà ló kù báyìí. Nobody is safe again. Àbí mò ń lálàá ni. Yorùbáwùyí lórúkọ mi. Ẹ̀yin tèmi ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú dédé àsìkò yìí according to the time tí ṣò yìí bá bá yín o. Ìyá bàbá wa kan Káyọ̀dé wọ́n ló máa wá ga o. Tinubu ẹjọ́ kíní this thing is not funny any longer. Tinubu ẹjọ́ kíní yóò funny mọ́. Kò fẹ́ ó gbẹnu tán. God bless you Mr. Joshua. Kíní yìí ó ti gbẹnu tán báyìí. Kíní yóò funny mọ́. It's not funny again. Ọlọ́run ọba o. Ogun máa jà o. Ogun máa jà nílẹ̀ Yorùbá o. This thing is not funny again o. A lè máa wò pé ó sì funny, kò funny rárá. Funny. TikTok kò fẹ́ sáré ṣe. Àwọn ènìyàn láti máa gbọ́ sí kíní nù. Mo kí yín o. Wọ́n fẹ́ colonize gbogbo wa. Yorùbá ti wọ́ ga o. Àwọn èèyàn ń kí mi, wọ́n ní mo kú ètò. Èmi náà ń kí yín. Mo ń kí gbogbo ọmọ Yorùbá. Kí yín gan ni. Mo kí yín ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Ẹ kú dédé àsìkò yìí according to the time tí ṣò yìí bá bá yín. Bóyá ká. Bandits in Osogbo. Kí n tó lọ síbẹ̀, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń sọ wípé kí olóyè Sunday Adisa Adéyẹmọ Ìgbòho Òòṣà kó lọ join Àmọ̀tẹ́kùn, ẹ bá mi share fídíò yìí káwọn èèyàn lè wọlé ká lè show fídíò yẹn lẹ́ẹ̀kan náà. Mi fẹ́ máa pẹ́ lórí show. Yorùbáwùyí ẹ ṣe live show tí máa fẹ́ ṣe live show mo fẹ́ kí n ṣe live show pàápàá kí n dẹ̀ kó lórí ètò pàápàá. Mo fẹ́ máa pẹ́ lórí show máa jòkó lọ títí bí Ọlọ́run. I don't want to do that again. We need God intervention. Ẹnìkan ní we need God intervention. Ṣé ká sọ bẹ́ẹ̀? Because bàbá Adébóyè náà ti sọ̀rọ̀ pé kí Tinubu fìjọba sílẹ̀ ní 90 days. Is it that kí Tinubu kó gbé àwọn ọmọ yẹn padà wá ọkọ fìjọba sílẹ̀ ní 90 days. Oríṣiríṣi la wà báyìí. Sorry. Ó dà pé Nikki wọlé nísìn. Nikki, please if you are around, ẹ bá mi change kíní yẹn. Bàbá Adébóyè ní kí mo ní Sunday Igboho. Gbogbo ẹni tó bá ń sọ̀rọ̀ Sunday Igboho, ó dàbẹ̀ ni pé Yorùbáwùyí tí ẹ máa ti ń pọ̀ jù lórí ọ̀rọ̀ Sunday Igboho àtàmọ̀tẹ́kùn. Tí wọ́n ní kí Sunday Igboho kó lọ join Àmọ̀tẹ́kùn, mo sọ fún yín wípé there must be something. Kókó wà nídìí Àmọ̀tẹ́kùn yẹn. Wọ́n ti mú agbésùmọ̀mí lé nílẹ̀ Yorùbá. And the shocking part of it ni pé ó wọ aṣọ sójà, ó wọ aṣọ Àmọ̀tẹ́kùn sísàlẹ̀. Sunday Igboho kó lọ darapọ̀ mọ́ Àmọ̀tẹ́kùn ni. Mo ní Àmọ̀tẹ́kùn tí wọ́n ní kí Sunday Igboho lọ darapọ̀ mọ́. There is something behind it. Àmọ̀tẹ́kùn tí wọ́n ní kí Àdìsá lọ darapọ̀ mọ́. There is something behind. Tẹ́ bá ti ń wọlé ẹ máa bá wa like ètò yìí. Ẹ jọ̀ọ́. Mo kàn fi style dúró fáwọn èèyàn díẹ̀ ni. Mo fi style dúró lẹ́yìn tí má ti dúró díẹ̀ báyìí mo bẹ̀rẹ̀ rẹ̀ pé èmi ráì ká máa rojọ́ pé lórí kíní lọ títí. Mo bẹ̀rẹ̀ show yẹn tó bá ti wọlé kó máa bá wa lọ́nà. TikTok ní mo ti ṣe kíní yẹn mọ́. Àti gbélé Yorùbá rélé. Àti gbélé Yorùbá rélé. Àti gbélé Yorùbá rélé. Ní ọjọ́ kan wọ́n àtàkì Ògbómọ̀ṣọ́ immigration office. Àwọn irinṣẹ́
tí n bá sọ pé irinṣẹ́ kì í ṣe pé hammer àti tools àwọn mẹkáníìkì ni mò ń sọ o àwọn kàlá gidi tí wọ́n ní kí máa fi ṣọ́ ilẹ̀ Yorùbá àwọn agbésùnmọ̀mí ti wọ Ògbómọ̀ṣọ́ immigration office wọ́n ti lọ kó everything lọ lọ́sàn-án gangan lẹ́ni 3rd of June 2026 wọ́n tún yà wọ Ìbàdàn wọ́n gbé àbúrò pẹ̀ntẹ́lẹ̀ Mercy àti Paul Peter àwọn òbejì ọmọ ọdún 12 wọ́n ti gbá wọn ẹ̀rọ lọ sínú igbó àwọn tí wọ́n kó lọ́yọ̀ọ́ àti ìrí wọn gbà padà ọ̀sẹ̀ 3 ti ń pé lọ o wọ́n tún ti wá káwọn míì àwọn ọmọ skul míì bàbá Adébóyè mo rí Yínká Aláṣeyọrí ó ní kán máa gbàdúrà ní o ó láì gbàdúrà tó ló fa insecurity nílẹ̀ Yorùbá Yínká Aláṣeyọrí bẹ́ẹ̀ tinú mi rí pé bàbá Adébóyè tí wọ́n jẹ́ àwọn bàbá fún wọn nínú ẹ̀sìn Christianity àwọn náà wọ́n ti ní ká gbàwé 100 days ìṣínú 100 days orí òkè 200 days wọ́n ti pé kò work now wọ́n ní kí Tinubu gba ọmọ ẹ̀ padà láàrin 90 days àbí kí Tinubu fi ọ́fíìsì sílẹ̀ but my question is kí ni àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá sì ń dúró dè tí wọ́n ò ṣe wò wípé ó yẹ ká ti dá dúró no àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kí ni nǹkan tí wọ́n sì ń dúró dè tí wọ́n ò tí ì pé yẹ ká pín no bàbá wa Ọọ̀ni Aláàfin Ọ̀yọ́ Olúgbó ọmọ Bàyámù kábíyèsí o bàbá wa Olúbàdàn bàbá wa ọba Ghandi ti ní Ẹdẹ gbogbo èèyàn ládéládé lóyè wọ́n ti ń wọ ọ́fíìsì àwọn immigration tí wọ́n ti ń kó ìbọn lọ́sàn gangan wọ́n ti ń wọ àárín ìlú àwọn ọmọ tó kó lọ sínú igbó àti àwọn ìgbàdá wọ́n tún ti kó àwọn míì wọ́n tún ti kó àwọn ọmọ míì lénìí nìbàdàn pẹ̀lú ìyá wọn wọ́n tẹ̀ tí ń dúró dè ní kòkòkò tí ì yé mi that is the only kinní tí mò ń rò látàárọ̀ pé kí ni àwọn àgbààgbà wa sì ń dúró dè nílẹ̀ Yorùbá abẹ́ẹ̀ rí ni bá mi share fídíò yìí ètò bá fẹ́ gé fídíò mi ẹ gé kẹ́ ẹ lò ó torí mi ṣe kí n gbowó lórí fídíò mi pé mo ń gba percentage pé ẹ tó bá ti lo fídíò mi ẹ mú iye báyìí wá ẹ lò lọ́fẹ̀ẹ́ ẹ gbé sórí YouTube ẹ gbé sẹ́ni wí ẹ lọ́fẹ̀ẹ́ ká bàbá yìí lè rí Yorùbá ń ṣojo fáwọn ọmọ Sangbanfo Yorùbá ti di ojo ní ọwọ́ àwọn ọmọ Sangbanfo káà ó ṣe la máa ń wí tí ará alẹ́ ẹni bá jalè tára alẹ́ ẹni bá jalè ó ṣe là wí ẹnìkan ní we don't have àgbààgbà in Yorùbá land ẹnìkan ní àní àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá èmi gan wò pé fatherless ni wà nílẹ̀ Yorùbá bàbá Adébóyè tó yẹ kẹ́ bọ́ta kẹ́ ẹ máa sọ pé ká dá dúró kẹ́ ẹ máa bẹ̀rẹ̀ fún Yorùbá nation bàbá Kúmúyì tó yẹ kẹ́ ẹ máa bẹ̀rẹ̀ fún Yorùbá nation bàbá wa àwọn owó ló tún kù wọ́n jẹ́ pásítọ̀ tó yẹ kẹ́ ẹ máa bẹ̀rẹ̀ fún Yorùbá nation àmọ́ àfa àtàfẹ́ pè because 90% àwọn yẹn Fúlàní ni wọ́n ẹ wá ní kí ti mú ọ́fíìsì sílẹ̀ ẹdúnránṣẹ́ ẹ̀ ń fi wá rúbọ ni ìyẹn àgbàlẹ̀ Yorùbá mo kàn ń béèrè ni o ẹ̀jẹ̀ tó ń dà sílẹ̀ yọ̀rẹ̀ pé ó tẹ yín lọ́rùn àbí tó máa pa tálíkà tán máa pa olówó mo sọ fún yín pé ìyà tó jẹ tálíkà lọ́wọ́ ó wà ní jíìmù ó ń gbé wéètì ni ẹ jẹ́ ká play fídíò ìjẹ̀bẹ̀ máa rojọ́ ju ọ̀rọ̀ yẹn ti ń ká mi lára mo lè sọ̀rọ̀ yẹn fún 1 hour ẹ jẹ́ ká play fídíò yìí. àwọn tó ní kí Sunday Igboho lọ join Àmọ̀tẹ́kùn. Bandits in Osogbo with fake soldier uniform. Fake soldier uniform. See, fake soldier uniform. Bandits. Fulani bandits lẹ́ ń wò yẹn o pẹ̀lú yúnífọ́ọ̀mù sójà tí rí nǹkan kan Fulani agbésùmọ̀mí lẹ́ ń wò yẹn ní Òṣogbo. Nǹkan ti ṣe wá èyàn àgbàlẹ̀ Yorùbá nǹkan ti ṣe wá
ní Òṣogbo òun lẹ ń wò yìí mo mọ̀ ṣe ní kọ́lọ̀ ni because ẹpọ́n wà ń bẹ̀ ẹ mọ̀ kan tó ń jẹ́ ẹpọ́n tẹ́tí bá mo tó ń jẹ́ ẹpọ́n ẹ bá wa kọ sí comment section wọ́n ti fọ́ lórí ẹ̀ ẹpọ́n wà ń bẹ̀ ló jẹ́ kí n ṣe ní kọlọkọlọ báyìí so bí tẹ́ bá ti dúdú jù ẹpọ́n ló wà ń bẹ̀. Bandits in Osogbo with fake soldier uniform. Fake soldier uniform. See, fake soldier uniform. Bandits in Osogbo. Bandits in Osogbo with fake soldier uniform. Aboki Fulani. Oh. See, Aboki Fulani. See, Aboki Fulani in Osogbo with fake soldier uniform. God, please help us, oh! God, help us, oh! These people will not in Osogbo. Please help us, it's a fake soldier. God, help us, oh! God, help us, oh! Look at him, oh! They are taking him to the station. Kilo Dimora. Bandits in Osogbo with fake soldier uniform. Tí rí nǹkan kan o. Tí rí anything o. Wọ́n ti ń wọ uniform sójà àbókí Fúlàní wọ inú ilẹ̀ Yorùbá. Ẹni bá I don't know. Sọ̀rọ̀. Asami ló wà lọ́rùn ẹ̀. Ó ní mọ́tò mọ̀kánìkì fún mi. Ẹ jẹ́ àwo tó wà lára rẹ̀. Ó tún lágídí. Ẹ á kọ̀ pẹ̀. Ẹ má jọ lọ o. Ẹ á kọ̀ pẹ̀. Ẹ má ìgbé lọ gan. Ẹ wo. Ẹ má. Kò yẹ kó tì lọ. Ọlọ́pàá dà. Ẹjọ́ bọ̀ ní kọ̀ọ̀kan máa bọ̀ ní kọ̀ọ̀kan. Kí ló dì mọ́nù? Ẹjọ́ máa bọ̀ tọ́wọ̀ kọ̀ọ̀kan kọ́ máa bọ̀ kọ̀ọ̀kan. Ẹjọ́ máa bọ̀ ní kọ̀ọ̀kan kọ́ máa bọ̀ kọ̀ọ̀kan. Ẹjọ́ máa bọ̀ ní kọ̀ọ̀kan máa bọ̀ ní kọ̀ọ̀kan. Àdúrà ẹjọ́ máa bọ̀ sẹ́kọ̀ọ̀kan. Máa bọ̀ ní kọ̀ọ̀kan máa bọ̀ ní kọ̀ọ̀kan. Alára wọn ni ẹ bá kọ́dúrà máa bọ̀ ẹjọ́ máa bọ̀ sẹ́kọ̀ọ̀kan. Ẹjọ́ máa bọ̀ ó yẹ ẹjọ́ máa bọ̀. Ọlọ́dẹ ẹjọ́ bọ̀ kọ́ máa bọ̀. Níbo. Ilé òní lọ, ẹ mẹ́jọ lọ. Ẹ wo aṣọ àmọ̀tẹ́kùn tó wà lára ẹ̀. Aṣọ àmọ̀tẹ́kùn lẹ́wọ̀n lọ́rùn ẹ̀yìn. Sunday Igboho kó lọ jọ ìnà àmọ̀tẹ́kùn ni. Sunday Igboho kò lè dá ìwé ẹ̀kọ́ kalẹ̀. Ó gbọ́dọ̀ jọ ìnà àmọ̀tẹ́kùn ni. Aṣọ àmọ̀tẹ́kùn ni Fúlàní wọ̀ Òṣogbo. Aṣọ àmọ̀tẹ́kùn lẹ́ ń rí ní ọrùn Fúlàní yìí. Ẹ jọ̀ọ́ bá mi share fídíò yìí. Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ gé ẹgẹ kẹ́ ẹ lò ó. Mi ò ń gba pàṣẹ lórí show. Ọ̀fẹ́ ni show mi ìdẹ̀ ń fún yàn copyright. Ọ̀fẹ́ ni mi ò kí fún yàn copyright. Aṣọ àmọ̀tẹ́kùn lẹ́ ń wò lọ́rùn bandit l'Óṣogbo yìí. Sunday Igboho mo ń sọ fún yín jọ̀wọ́. Mo láwọn Fúlàní ti pláàni kankan sínú àmọ̀tẹ́kùn. Mo láwọn Fúlàní ti gbé kankan sínú àmọ̀tẹ́kùn. Mo ń pariwo fún yín bandit tí wọ́n mú l'Óṣogbo ní pẹ̀lú aṣọ àmọ̀tẹ́kùn lọ́rùn. Orúkọ Yorùbá ló wà ní yúnífọ́ọ̀mù àmọ̀tẹ́kùn tó wọ̀ sọ́rùn. Yorùbá wo ló ní? Yorùbá tó níbo ni Yorùbá yẹn wà? Ṣé àwọn àmọ̀tẹ́kùn àwọn ọ̀gá àmọ̀tẹ́kùn ni wọ́n rìkúùtù òun síbẹ̀? Yorùbáwùyí lórúkọ mi. Bandit ní Òṣogbo mo sọ bẹ́ẹ̀ God bless you màámi. Mo ní ẹ má jẹ́ kí Sunday Igboho darapọ̀ mọ́ àmọ̀tẹ́kùn. Gbogbo àwọn àfáà tó ń bọ́ ta ariwo tán pa ni pé
Sunday Igboho kó lọ join Àmọ̀tẹ́kùn kó lọ join Àmọ̀tẹ́kùn kí ló gbé sínú Àmọ̀tẹ́kùn kí ló fi sínú Àmọ̀tẹ́kùn mò ń pariwo tí bá ti di pé o gbọ́dọ̀ ṣe báyìí o gbọ́dọ̀ ṣe báyìí o gbọ́dọ̀ ṣe báyìí tí èèyàn kíní ìkejì tí wọ́n ti sọ ní compulsory pé dandan ẹnìyẹn gbọ́dọ̀ ṣe gbogbo àwọn àfáà tí wọ́n bọ́ta Sunday Igboho kó lọ join Àmọ̀tẹ́kùn ni wọ́n ń sọ àwọn OPC tí wọ́n bọ́ta Sunday Igboho kó lọ join Àmọ̀tẹ́kùn ni wọ́n ń sọ Fúlàní ni ìlàtọ̀ Àmọ̀tẹ́kùn lọ́rùn ó ti padà get started ó ti padà get started wọ́n ní mo hate Àmọ̀tẹ́kùn ni kí ni mo fẹ́ hate Àmọ̀tẹ́kùn fún kí ni mo fẹ́ hate Àmọ̀tẹ́kùn fún ṣebí nǹkan olú bàbá mi ni andeti ní Òṣogbo pẹ̀lú aṣọ Àmọ̀tẹ́kùn lọ́rùn àti dáre àti rógò. kò lọ́ọ̀bì alára wọn ni kó dúró máa bọ̀ ẹjọ́ máa bọ̀ sọ́yẹ́ kọ̀ọ̀kan ẹjọ́ máa bọ̀ ó yẹ ẹjọ́ máa bọ̀ ẹjọ́ máa bọ̀ ọlọ́ndé ẹjọ́ bọ̀ kó máa bọ̀ níbo ilé òní lọ ẹ mẹ́jọ lọ ẹ wo aṣọ Àmọ̀tẹ́kùn tó wà lára ẹ ẹdọ kò lọ́ọ̀bì àdó Àmọ̀tẹ́kùn tó rẹ ẹ wo Àmọ̀tẹ́kùn tó wà lọ́rùn ẹ eléyìí wọ bandit ara wọn rẹ kó máa bọ̀ kọ̀ọ̀kan bí aṣọ mẹ́fà rárá rẹ ṣe ti rí báyìí ṣòkòtò àmì lára rẹ ẹ wo kọ́ máa bọ̀ ẹ má fọwọ́ kàn ó ṣe ti rárá wọn báyìí ẹ rí o ẹlẹ́gàn yọ lọ ẹ̀yẹ kẹjọ lọ kọ̀yẹ́kẹjọ lọ kọ̀yẹ́kẹjọ lọ ẹ̀yẹjọ lọ àárọ̀ kọ́mọ̀tì lọ ẹ̀kọ́ fún. Okay, àwọn tó wà lórí TikTok ní we are not seeing, please come on YouTube. Ẹ máa lórí TikTok ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí ẹ máa bọ̀ mẹ́rin tó wà lórí TikTok ìlú òyìnbó lẹ́wà you can afford to watch me on YouTube ẹ lọ subscribe to YouTube Yorùbáwùyí Yorùbáwùyí ó kọjá tí ń wò mí náà ni mò ń jẹ́ lórí YouTube kódà kí máa yẹ̀ṣẹ̀ máa play kínní bandit ní Òṣogbo òní bandit ní Òṣogbo pẹ̀lú aṣọ Àmọ̀tẹ́kùn bandit ní Òṣogbo pẹ̀lú aṣọ Àmọ̀tẹ́kùn ẹni wà lórí TikTok ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí kódà kí máa gbọ́n ọ̀run báyìí tó pẹ́ ẹ fẹ́ wo show nọ́mbà tó bá wọlé pè mí ẹ máa rí nọ́mbà àwọn òní bandit ní Òṣogbo. má kọ fún ẹ má bọ̀ ẹ kọ fún eléyìí yóò lọ. These are operatives along Abuja-Kaduna Expressway. Arrested a suspect with this kind of ammunition. You wonder if this ammunition reached its destination, what kind of chaos it will cause to this our nation. Bandit ẹ wo tí wọ́n rí nínú gàrí ọmọ ìyá mi ṣe rí tí wọ́n rí nínú gàrí inú gàrí ẹ wo àdúrà ọta àbọn tí wọ́n kó sínú gàrí ẹ wo àdúrà ọta àbọn tí wọ́n kó sínú gàrí tó ẹ jẹ́ ká lọ sí tí wọ́n ṣe ní Ìbàdàn lẹ́nìí tá bá wá kú ńbẹ̀ ká máa lọ sí Ògbómọ̀ṣọ́ Ògbómọdúgun tí wọ́n ti lọ àtáàkì immigration office tí wọ́n ti lọ kó gbogbo ohun iṣẹ́ àti rògbò ńlẹ̀ Yorùbá o táwọn bàbá wa sì ń dúró dè mí mọ́ I don't know mo táwọn bàbá wa tán sì ń rò bí wọ́n dẹ̀ ní ìkọ̀kọ̀ tán gbé pamọ́ sí kọ́nà tán wò pé tógun yẹn tó máa bò wá lẹ́ẹ̀kan náà tó máa bò wá bí wọ́n ní ìkọ̀kọ̀ tán wò bí pé ó máa fi safe gbogbo wa I don't know. Okay. The ammunition is a root.
from Abuja. Yes, these kind of nations are intersect. Ẹ wo ẹ kì í ṣe kẹ́lẹ́ bá tẹ wà lórí TikTok ẹ máa bọ̀ lórí YouTube jàre mi lè máa ṣí kíní káàkiri fẹ́ bá yín sún mẹ́yìn. Ṣé ẹ rí mọ́tò tẹ́ ń wò yìí wọ́n ń ṣe operation lọ́wọ́ ni o, that is Ìbàdàn lẹ́ ń wò yìí Ìbàdàn òun lẹ́ ń wò yìí wọ́n ń ṣe operation lọ́wọ́ àbúrò pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́sì ni wọ́n ń jí gbé lọ́wọ́ yẹn Minister of Power last born mamen àtàwọn ọ̀bẹ́jì ẹ̀ ni wọ́n ń jí gbé lọ́wọ́lọ́wọ́ tẹ̀ ń wò yẹn o Minister of Power àti ẹ wò òun ló ní mọ́tò rẹ́ẹ̀dì yìí àwọn tó wá jí wọn gbé ní ọ̀sán gangan táwọn ọmọ ń lọ skul àti ọmọ àti ìyá ń sin àwọn ọ̀bẹ́jì àwọn ọmọ ọdún méjì làwọn ti kó wọn wọgbó o adáhùn ilẹ̀ Yorùbá adáhùn o Ọlọ́run adáhùn ilẹ̀ Yorùbá Ọlọ́run àkàntì ìmọ̀ ni. Those are kidnappers. They just kidnap some people from this car. They are moving towards Ring Road side. Àwọn mọ̀ pa eléyìí ha tó gan wá lórí náà mi gbọ́ rí. Àwọn fọwọ́ kan wọ́n máa ń wo wọ́n máa wo fingerprint wọ́n máa wo fingerprint wọ́n máa wo fingerprint o. Yes, we will call them and let them come down to this place. Wọ́n ní wọ́n máa lo fingerprint ẹnìkan ní kò ní dábò fingerprint nílùú wo ní Nàìjíríà. Okay. Somebody said how possible is that in that area? Ta ló máa yọjú sí wọn? Ẹgbẹ́ tó ń kámẹ́rà gan, ó kámẹ́rà wọn díẹ̀ ó sá wọlé ni. You say how possible is that in that area? Àwọn tó yẹ pé àwọn náà ní Nàìjíríà. Ẹ ká wò tán o. Yes, and then the car they used to kidnap the woman was ash color Camry, ash color. So and they say the car no number, and the car was headed to. Is it inside here? No, it went to the Esme. If they are reading them now, they can still catch them. and it's even tinted, nobody will even know. Don't escape them, they can meet police and don't escape them. Ẹ jọ̀ọ́ ẹ ń tẹ̀wá lórí TikTok ẹ jọ̀ọ́ òfin wa lórí TikTok Yorùbáwùyí ni pé ẹni tó bá wọlé tí ò bá mute a máa ń drop wọn ni. So I am trying this. If you are on TikTok, please mute. Mo hate TikTok bí mi ò kàn like me TikTok mi kàn bá ti TikTok ni mi gbá ti TikTok they will distract you. If you come on my YouTube on my TikTok that's only your next person. Come on my TikTok and you don't mute, I'm going to drop you. Oh, ráyè gbogbo yẹn o TikTok tèmi kàn yẹn so TikTok ẹ jọ̀ọ́ wà bẹ́ẹ̀ ni like gan ẹ power tap ẹ ṣe ran kan abeg muna just leave me for that TikTok abeg comment on TikTok ẹ kọ̀ọ̀kan mo kàn rọ́jú wá gan ni.
point wà lójú ọ̀nà check point wà ní Ògbódì wọ́n sì lè rí wọn mú ká máa sáré rédíò àwọn tó wà ní sáìdì bẹ̀rẹ̀. And again, this pillowcase, picture of my Nigeria. Ó lè jẹ́ wọn pillowcase, ó lè jẹ́ ju wọn náà. Àwọn bọ̀ ọ́ kan tó ní fingerprint. Lórí fingerprint. Ẹ má bọ̀ ọkọ̀ mọ́tò fingerprint sẹ́yìn eléyìí mọ́ lọ. Àṣẹ Èdùmàrè àjọ ń ṣiṣẹ́ ní sẹ́yìn. Àṣẹ Èdùmàrè. Lọ́rọ̀ láti sọ tó pọ̀ jù wípé ó pẹ́ ta ti ń sọ̀rọ̀ yìí wọ́n ti wà ní kò sí nǹkan tẹ̀lé ṣe ná àfi kí wọ́n má rètí kán rètí múra ń sìn. Ó kàn rí wípé káni pé àwọn irú ẹni tó mú yẹn sìn náà kọ́kàn ní òògùn kọ́kàn fi nà án. Ìkan tó bá mú lọ bẹ́ẹ̀ yẹn wọ́n tún máa fẹ́ release wọn náà ni. Tó bá mú làbí wọ́n ti mú lọ. Tó bá rí òògùn kan àwọn tó àtìmọ̀ kan lágbára tó ní kí wọ́n bá ti lè mú wọn bẹ́ẹ̀ kọ́kàn kò gbé kọ́ máa fi nà wọ́n kọ́kàn fi gbá wọn kọ́ lọ kú sí station tó ẹni kọ́ lọ kú dànù. Àwọn tó bá múnú gbógan ó yẹ kó máa nà wọ́n lóògùn ní kó máa fògùn nà wọ́n. Tó bá nà wọ́n lóògùn bẹ́ẹ̀ kọ́ tẹ̀ wá fi wọ́n lẹ̀ kọ́ máa pè ó within 7 days wọ́n máa kú dànù. Tó bá ṣe wọ́n bẹ́ẹ̀ mo ṣe dé iṣẹ́ ìsìn mo ṣe fún owó láti ẹ perplex àbí ẹ ti perplex mo ní ó ti sú yín àbí ẹ pẹ̀lẹ́. Wàláì ó ti bá mo so definitely àwọn tá à ń ṣiṣẹ́ yìí iṣẹ́ ńláńlá là ń ṣe. Iṣẹ́ nínú ṣe wá sí ilé mọ́júlé ní ilẹ̀ fún yín in fact ìyàwó mi gan-an wọ́n ti gba ìgbẹ́ tán. Tọ́jú ti ń sọ wípé nígbà tó ń padà wọn gbé láti ní mo sọ lọ́fún yín láti mo ní pé Ṣèyí Mákindé wọ́n mọ̀ ní tó mo dẹ̀ mú torí kọ́ àwọn ìrọ́ tó ń play game wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ kidnapper ọ̀rọ̀ kí Ìbàdàn wọ́n mọ̀ nípa ẹ̀. According to sin báyìí because àwọn ọmọ yẹn apọ̀ pé má tẹ̀ tó kó wọn rìn jẹun because nǹkan tí mo tún gbọ́ wọ́n láwọn tírélà kan tí ọmọ káwọn tí Yorùbá tó ní tírélà àwọn Fúlàní tó ní tírélà àwọn mọ́tò Dangote wọ́n fi àwọn ọmọ wọ́n ló tún máa ti kó àwọn yẹn kò ní South West guide wọ́n ló máa ń pín àwọn tí wọ́n tó máa ń lò tó máa ń kọ́ àwọn yẹn wọ ní àwọn tó jẹ́ bí tí ló ń sọ àṣírí wọn. Ṣé mo pé ìyàwó Emir Ìlọrin ìyàwó Emir Kwara tí wọ́n gbé ní àná náà sọ pé àwọn ìyàwó ẹ̀ máa fi wọ́n lọ́kọ because Emir ò tí ì rí 150 million kó kalẹ̀ náà máa fa àwọn ìyàwó ẹ̀ lọ́kọ they will marry them out. Ọlọ́run kò tẹ̀sí nǹkan tá à ń dúró fún gbogbo àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá wọ́n lọ́wọ́ sí kínní. Wọ́n ní. Because ó ti wà ó fi ọ̀sìn nísìn. Àwọn tá a jẹ́ ń sọ yìí náà ní àgbẹ̀ àwọn tó jẹ́ àwọn tá à ń sọ̀rọ̀ pa wọn tó bá lọ wo generation wọn kì í ṣe Yorùbá ìdíjì. Bẹ́ẹ̀ni. Wọn kì í ṣe Yorùbá because ó máa rí ẹ̀kẹ́ tó lè rí ọmọ Yorùbá tó yẹ pé wọn kì í ṣe Yorùbá bọ̀dá wọn tó kún wọn ti pẹ́ náà lé ẹ̀ náà yìí jẹ́ pé apá kan wọn bí apá kan Haúsá ni àbí Fúlàní apá kan tí wọ́n mọ̀ pé àwọn ló generate because wọ́n ti wà ní àárín wa wọ́n ti wà ń bẹ̀ àwọn gan-an dẹ̀ tún lóṣù tó bá gbọ́ àwọn afá tó ń bọ́ síta yẹn ẹ lọ wo sóra wọn ẹ rí i pé ìlàjì wọn dà from Fúlàní ìlàjì wọn ẹ lọ wo ẹ tó bá rọ̀ gbìyànjú pé behaviours wọn everything they are from Fúlàní. Ọ̀dà ẹ ṣe ń gbọ́ bàbá wa tún gbé kọ̀lẹ̀ lọ. Adúpẹ́ máa. Now gunmen reportedly attack immigration office in Ogbomoso, cut away firearms. Orí Vanguard lẹ tí ń wo yẹn wà lórí Punch wà lórí every newspaper. Wọ́n ti wọ Ògbómọ̀ṣọ́ immigration office. Gbogbo àwọn ìbọn, gbogbo àwọn ta gbogbo everything tí wọ́n fún àwọn immigration pé kó máa fi tọ́jú wa ńlẹ̀ Yorùbá kó máa fi ṣọ́ wa, wọ́n ti kó gbọ́ ẹ lọ. Tí ò bá sí ti
ọwọ́ onílé nínú àlejò ò lè wọlé kó máa náwó sí sàréè àfọ́jú gbogbo ẹ̀yin tẹ́ bá wà ní díẹ̀ ní south west ọkàn yín ò ní balẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá pé ilẹ̀ Yorùbá ò ní fọkànbalẹ̀ ọkàn yín ò máa ní balẹ̀ ẹ̀ máa ní sinmi because ìlà ìlò yìí mà ti ń pọ̀ ilẹ̀ Yorùbá mà ti ń di nọ́ọ̀tì lọ díẹ̀díẹ̀ tí wọ́n ti ń wọ immigration office before you know it wọ́n á lọ́wọ́ dọ̀dọ̀ barracks wọ́n á pa àwọn ọmọ sójà wa àwọn á pa àwọn ọmọ wa bí wọ́n ṣe ń pa wọ́n lé Haúsá ilẹ̀ Yorùbá mà ti ń dín nǹkan míì lọ ọkàn yín ò mà ní balẹ̀ ẹ̀yin tẹ́ bá lọ́wọ́ sí tilẹ̀ Yorùbá ẹ mà ní lálàáfíà ẹ mà ní sinmi àgbákò á máa bá yín ìyá yín náà ilẹ̀ Yorùbá o ilẹ̀ Yorùbá ni wọ́n ń pe bíbí yìí o ó ní wọ́n kó àwọn èèyàn ní Ògbómọ̀ṣọ́ slash Ọ̀yọ́ àti àwọn yẹn gbà padà wọ́n tún wọ Ìbàdàn lẹ́nu wọ́n tún kó àwọn ọmọ mi tán lọ sí skul àwọn ọmọ ọdún 12 ìbejì Peter àti Paul wọ́n tún gbé ìyá wọn náà lọ́sàn-án gangan wọ́n tún wá yọ wọ Ògbómọ̀ṣọ́ náà wọ́n tún kó àwọn ẹ mà ní gbádùn ẹ mà ní àlàáfíà Fúlàní bandits ní Ògbómọ̀ṣọ́ owó oṣù Àmọ̀tẹ́kùn Sunday Igboho kó lọ jẹ́ Àmọ̀tẹ́kùn ní kó jẹ́ ìmọ̀ ó sọ fún yín gbà ìmọ̀ ní there must be something gbogbo àwọn OPC tí wọ́n bọ́ta against ìró ẹkùn Àmọ̀tẹ́kùn ní kí Sunday Igboho lọ join gbogbo àwọn àfáà tí wọ́n bọ́ta against ìró ẹkùn Àmọ̀tẹ́kùn ní kí Sunday Igboho lọ join Fúlàní tó ń mú nísìn ó wọṣọ Àmọ̀tẹ́kùn sọ́rùn ẹ ní gbádùn Ọlọ́run ẹ ní àlàáfíà ọkàn yóò ní balẹ̀ ṣe lédùmarè ọkàn yín báyìí àlàáfíà sì lè kàn báyìí ẹ ní ọkàn yóò dẹ̀ ní balẹ̀ ẹ ká tún gbé kọlù ẹlòmíì TikTok ẹ jọ ẹ power tap kí lè bá gbé yín wọlé tí bá wá gbé yín wọlé tó bá ti ń wọlé bá wá mute tó bá ti kàn yín a máa pè yín ẹ jọ mi ò ṣakọ tí màá ti máa ṣe ṣó tẹ́ẹ̀bà sí mi bíi mo kò lè ṣe ṣó dànù ẹ káwọ ẹ bá mi gbó sókè mà. Yorùbá wuyì ẹ kúṣẹ́ takuntakun mo kí ṣe rí ó ti pẹ́ tẹ́ ti ń pariwo ọ̀rọ̀ yìí àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá wọn mọ nǹkan tó ń bọ̀ ní tó ń bọ̀ lágbára gan o serious gbogbo tí à ń ṣe tá mú nǹkan tí à ń tó ẹ̀ fídíò ó ní ọwọ́ sọ ọyẹ ká ọkọ̀ náà paná ó ti dòkun lẹ́ẹ̀lẹ́ẹ̀ná. ẹ ní ṣe àgbákò God bless you sir. wọ́n máa ń ṣe nǹkan bọ́yọ̀bọ̀yọ̀ èyí tó ń bọ̀ tá pípọ̀ ìbá ya wọ̀lú pẹ̀lú ìbọn tó ń bẹ lọ́wọ́ wọn nǹkan á ṣe wá ó ń dùn mí mo gbé níbi àrímọmọ tí mò ń sọ mọ pípọ̀ ìṣe máa ń jà àánú Yorùbá ṣe mí o ẹ̀rù ń bà mí ẹ̀rù àyà mi ń já Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀yà máa bẹ́ẹ̀ tó lọ. bàbọ̀ ẹ ṣeun gan bàbá mi ẹ̀rù ọba yín tó mi ààrẹ bá wa gbóhùn sókè lórí TikTok. ìyá Yorùbá. wá mi ẹ ní ṣe àgbákò àyà mi ti ń já báyìí. èyí ni máa bá yín jà tẹ́ bá ṣe mímì kankan. ó ti sí mi. tẹ́ bá ṣe mímì kankan lénìí èyí ni máa bá yín jà láyé. mo ti strong. tí n bá rí ẹni mímì kankan lójú yín. àwọn fún wọn tó tálọ́kọrin yẹn. àwọn náà ò gbà o. ọ̀rọ̀ náà tó bàjẹ́ o. àwọn náà ò gbà o. bàbá mi ló kọ́ ń Kwara. ewu náà bàbá pọ̀ bàbá mi pọ̀ bàbá tí. bàbá mi kébé Kwara ìlákọ̀ọ́lì tì. nígbà tí àwọn Buhari àti Àgbọ̀tán gba ìjọba tí wọ́n gbà lọ́wọ́ àwọn Buhari ńgbà àwọn kí orúkọ Ṣàgàrí ńgbà yẹn ó ní awí fún wọn tó o. àwọn náà ò gbà o. kọ̀rọ̀ náà tó bàjẹ́ o. àwọn náà ò gbà o. ó wá ní ẹ̀yin ọmọ Nàìjíríà ṣe ẹ ti rógun ayé. afẹ́fẹ́ ti fẹ́ àti rífù adìyẹ. Ọlọ́run ṣe bàbá mi ò tí ì kú. kébé Kwara long live bàbá mi. ò tí ì kú. ní tí mo sọ pé mi gbọ́dọ̀ rí mímí yín ni pé àwọn tí èmi ni mo sọ pé kò ní da fún adìyẹ nípìnlẹ̀ kan díẹ̀ kílẹ̀ orúkọ ẹ̀ fingerprint. èmi ni mo sọ pé kò ní da fún fingerprint. níbo ni fingerprint wà nígbà tí wọ́n àtàkì Kwara fún 3 months ago.
níbo ni fingerprint wà nígbà tí wọ́n ti attack Ogun, níbo ni fingerprint wà nígbà tí wọ́n attack àwọn ọmọ tán kó lọ àti tíjà àtọmọ oṣù mẹ́ta àtọmọ oṣù méje àtọmọ gbogbo wọn tán ti kó lọ. wọ́n ti wà ọmọ ọmọ àwọn olórí burúkú. nígbà tí kíni tí ẹ̀dùn bá wọ̀ tó bá gbọ́ ọmọ aráàlú wọn ní ewu lọ ó wá gbọ́ ọmọ nísìnyí ẹ wá sọ pé káwọn èèyàn bọ́ta kí lẹ́nu bá mi sọ yìí. ẹni tẹ ní wọn kọ́ mọ̀lẹ́bí ẹ̀ nígbà tó jẹ minister of power and steel kí ló ṣe. gangan. kí ni àṣeyọrí ẹni tó fẹ́ padà kó l'Àbújá tó fẹ́ wá jẹ gọ́fúnà ní Ọ̀yọ́. ó fẹ́ wá jẹ gọ́fúnà sí l'Ọ̀yọ́ state. ìyẹn èyí ò lè torí káwọn èèyàn bá ní sọ̀rọ̀ ṣé wàá rí fẹ́ bá ń sọ pé ó ní ọwọ́ ara lé ní Yorùbá wù yorí yóò lè dàrú wọ́n ti ní wípé àwọn tó ń gbé ń wá ẹ̀lọ́bìnrin lọ́wọ́ wọn. ó yẹ kó ti máa lẹ̀ wọ́n lóko at this time àwọn tó ń gbé gúnmi wá. tí ilé wọn sìn lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ yìí ẹ wá sọ pé fingerprint kò ní dá fún fingerprint gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yẹn kò rí yóò gbé. yes wọ́n ṣe Yorùbá wù yìí mo dúró náà ẹni káwọn èèyàn máa sọ̀rọ̀ bọ̀ ṣùgbọ́n mi gbọ́dọ̀ rí mi kankan lójú yín gbọ́dọ̀ rí mi kankan Ọlọ́run ṣe tí èso iṣẹ́ yìí tó bá wa gbogbo wa láyé tí ó yẹ kẹ́ ẹ láyọ̀ lẹ́nu nígbà kan kó àwọn aráàlú lọ níbo náà wà ìwọ̀n ọ̀sẹ̀ tó kọjá kò sí ọ̀sẹ̀ méjì sí bí níbo nípa ọmọ pẹ́kẹ́lẹ́ mẹ́sì wà ọmọ kan alẹ́ ẹ̀yà ẹ̀wà ń pariwo ariwo wèrè wọlé ń pa. ó fi ń pa àwọn alágbára báyìí lẹ́yìn sọ yẹn o. kí ló kù kí ló kù ọ̀tẹ́lẹ̀tì ló gbọ́ mọ̀sán ẹ wá níwọ̀n àtàkùn gbọ́ mọ̀sán síbò náà ti sọ pé ní tábìlì bọ̀m̀bù náà wà kí ni tọ́lẹ̀tì ṣe ń gbòòrò kí ló ní ọmọ ṣe ń gbòòrò kí ni márùn-ún adélẹ́kẹ̀ àbí nǹkan ọmọ Ọ̀yọ́ tó lọ fẹ́ jẹ gọ́fẹ̀ kí lẹ́ ṣe ń gbòòrò àwọn tó fogun jà wá nìyẹn náà kí lẹ́ ń bá mi sọ yìí sẹ́yìn gbàgbé ọ̀rọ̀ ni. mi gbàgbé. ìgbọ́dọ̀ ní mi kankan lójú yín o àkókò jẹ́ kẹ́ nínú kan lélẹ́yìn ọ̀nẹ́fì irọ́ wọ́n sọ pé àwọn aláfẹ́ fogun jà wọ́n abọ́gun ti ń ja Yorùbá bàbá wa yẹ kú làákàyè bàbá wa Alimuyi ṣe bá wa gbóhùn sókè Alimuyi ṣe gbóhùn sókè o Alimuyi ẹ gbóhùn sókè ẹ kú dédé àsìkò yìí sà yes sir yes sir ẹ kalẹ̀ mọ́ àkókò dédé àsìkò ẹ̀ àkó ètò. Yes sir. Ọlọ́run àtúbọ̀ máa bá wa fún yín ṣe. Yóò máa bá wa ṣe ìjọba ẹ ṣe gan. À ń rí gbogbo akitiyan yín lórí wa. Ọlọ́run àtúbọ̀ máa dúró tì yín. Àṣẹ. Ọlọ́run kó ṣe dáadáa fún wa kó ṣàánú fún wa. Ṣé rí bàbá wa Tinubu àmọ̀ràn tèmi kàn rí ní n tó wà nílẹ̀ tèmi fẹ́ fún wọn. Kí bàbá tètè mọ nǹkan tí wọ́n bá fẹ́ ṣe kán tètè pín wa tó bá jẹ́ pé wàhálà bá fẹ́ ṣẹlẹ̀ náà ni kó tètè ṣẹlẹ̀ kí kálukú tètè máa lọ gbogbo tí wọ́n ń ṣe yìí wọ́n lọ 2027 yìí kò lè wọ́ọ̀kì 2027 tí wọ́n lọ ní kò lè wọ́ọ̀kì ní gbogbo Kwara State side ọ̀dọ̀ wa ní ọ̀nà Òràgọ́lọ́ ṣe ń gbọ́ ìyá wa. À ń gbọ́ yín sà, à ń gbọ́ yín. Ẹ̀yin èèyàn mi ṣe ń gbọ́ wọn torí Ọlọ́run o, ṣe ń gbọ́ bàbá wa lórí TikTok. Èmi ń gbọ́. Gbogbo ọ̀dọ́ wa ní Kwara State ó ti tú tán ní Gbónú. Ó ti tú gbogbo àwọn èèyàn wa ti kúrò ní abúlé ọ̀dọ̀ wa tán pátápátá. So wọ́n ti wà ní Òmùaran. Òmùaran ni wọ́n wà báyìí nísìnyí gbogbo àdúgbò wa ti tú tán pátápátá. So kí bàbá Tinubu kí wọ́n jọ agbára wà lọ́wọ́ wọn báyìí àdẹ̀dúpẹ́ pé Yorùbá ló wà ń bẹ̀ kí wọ́n tètè pín wa gbogbo eré 2027 tí wọ́n ń sà yìí kò lè wọ́ọ̀kì kí wọ́n jọ kí wọ́n tètè pín wa àwọn pípé ti pọ̀ jù gbogbo tó ń ṣe fáwọn èèyàn yóò burú ó ti burú jù ẹ ṣe gan-an. kí lè rí sí immigration office tí wọ́n wọ̀ nísìn. bí ọba yìí pọ̀ ọpẹ́lọpẹ́ yín ọpẹ́lọpẹ́ Ọlọ́run ètò tẹ́ ń ṣe. ọpẹ́lọpẹ́ Ọlọ́run. mo lọ́pọ̀lọpọ̀ ẹ lọ mo wá ní kí immigration office tí wọ́n wọ̀ tí wọ́n lọ kó mi iṣẹ́ yìí nísìn kí lẹ rí sí sà. Network. So ìlú àbámọ̀ sí àwọn náà ṣáà máa gbọ́ ìtàn wọn ṣáà máa gbọ́ ogun kan tó ṣẹlẹ̀ nǹkan burúkú ni nígbà tí wọ́n wọ immigration office tí wọ́n kó gbogbo ìbọn wọn ṣe rí i pé ó ti burú ó ti lágbára báyìí
ó ti work bá. Bẹ́ẹ̀ sì ni kí bàbá Tinubu tètè wá solution ṣe sí i. Tí wọ́n bá lọ ń dúró de 2027, ó máa bú wọn lọ́wọ́ o. Ó máa bú wọn lọ́wọ́ o. Mo dúró báyìí nínú. Ẹ ṣe gan. Ìyá wa Adébọ́lá. Ẹ má ti ẹ̀yin staff lẹ́yìn lórí page dábàá pé yín àpè yín ni lórí page staff lẹ́yìn so ẹ lọ wá fi jòkó sí ẹ ká gbé kọ́ọ̀lù ẹyọ kan lórí fóònù sí a máa wá pè yín. Àdẹ̀tí ń pààrọ̀ gbé kọ́ọ̀lù ó lẹ́tìkẹ́ ó sẹ̀mẹ̀ǹkẹ́ báyìí immigration office bó la fẹ́ gbà definitely àwọn tó kù àṣẹ́ẹ̀fù nìyẹn ìgbà tí Boko Haram ní Ògbómọ̀ṣọ́ tó ti lè wọ aṣọ Àmọ̀tẹ́kùn sọ́rùn àwọn tó tẹ̀ bá ń yẹ kí náà ṣe fídíò fún ṣé àlẹ́ ni tó lórúkà ànàpá lọ́wọ́ ni ṣé ààrẹ tó ní òrùka ànàwó ànàkú ànàdédé lọ kú ànàyàwèrè kẹtẹ kó bá fi nǹkan kan àmọ́ wá dáre ẹ má ti kì ẹ get out sir ẹ má ti kì ẹ má lò gbójú ìyàwó Adébọ́lá ẹgbẹ́ òsòkè ìyàwó Adébọ́lá ẹ má ti dà sí ẹ bá yàn lẹ ìyàwó Adébọ́lá bá gbé òsòkè 419 wọn fẹ́ lè gbójú wọlé ògbójú náà fẹ́ lè wọlé mo ṣe ta lọ́rùn. Orin tí bàbá mi yẹn kọ àwí fún wọn tó àwọn ọlọ́gbà o. Ṣé about couple of years ago tó lóye pariwo ẹ jẹ́ ká pín nǹkan táwọn ti rí àwọn bandits yìí àbí àwọn agbésùnmọ̀ yìí. Mati thank you jàre. Táwọn orí tó fẹ́ ṣe kò ní dáa. Nǹkan náà ni. Let's go on campaign last week or so. Last week ló ṣe ń campaign. Last week ló ṣe ń campaign. Èmi sọ fọ́kàn mi. Ó fẹ́ di governor of your state. Mo sọ fọ́kàn mi àti ó ní ọwọ́ politician nǹkan tó ṣe bẹ̀rẹ̀ sílẹ̀. Èmi náà rò bẹ́ẹ̀. Mo rò bẹ́ẹ̀. Ó wà táwọn kọ̀ọ̀kan wọ́n ti jọ sọ̀rọ̀ owó bóyá kò gbowó lẹ̀. Wọ́n ti mọ̀ pé pẹ̀tẹ́lẹ́mẹ̀tì ó lówó. Bẹ́ẹ̀ àmọ́ bàbá wọn gan lówó. Wọ́n lọ́ máa láti mọ̀ pé pẹ̀tẹ́lẹ́mẹ̀tì àbúrò pẹ̀tẹ́lẹ́mẹ̀tì ni. Pẹ̀tẹ́lẹ́mẹ̀tì máa gbówó yẹn jáde. Ó ti wá tán àwọn ọmọ tó tún wá kó àwọn bèètì. Àwọn ọlọ́mọ lápò sí wàhálà. Ó ní kó bá ṣe sọ kí ní yẹn gan Amẹ́ríkà làwọn ọmọ yẹn. Amẹ́ríkà ò ní ṣe ọkàn ìyá mi. Ṣé àwọn bàbá tó wà níbẹ̀ ló ṣe nǹkan kan? Ká ní ìjọba pípù ló wà níbẹ̀ wọ́n ṣe nǹkan kan sórí ẹ̀. Ṣé ní bandit abájọ tó fi rí kọ́ lóye wa kó máa bọ̀ ní. Àmọ̀tẹ́kùn. Wọ́n ti plan kalẹ̀. Orí màmá ló yọ iye ọjọ́ ìwọ̀n ní Àmọ̀tẹ́kùn o. Ṣé ti rí? Ó yẹ kó tẹ̀ sẹ́ndì fídíò yẹn sólóye. Ṣé ó ti rí ibi tó ń tún? Èmi mo ti polóyè ẹ má jọ ìrìn Àmọ̀tẹ́kùn olóyè ni mọ̀mọ́ mi Àmọ̀tẹ́kùn bó o ẹ má jọ ìrìn Àmọ̀tẹ́kùn o mo ní instinct mi sọ fún mi pé there is something ẹbí mo pariwo lórí péjì ìjọ yẹn mo ní kinní kan wà nínú Àmọ̀tẹ́kùn ibẹ̀ lára ti ń fún mi Fúlàní náà mú sí tó wọ̀ṣọ Àmọ̀tẹ́kùn sọ̀rọ̀ àti dáhùn lẹ́yìn. Tinubu advice le àgbàlagbà ní ìjọba ọmọdé làwọn ẹnu àwọn àrùn ìlú yẹn torí 2027 ò guarantee o. Kò guarantee for anybody. Bí àwọn pípọ̀ iṣẹ́ operate lanti 2027 ò guarantee. Fún anybody. Yínká kílẹ̀ tí pa àti ẹni. Aláṣeyọrí. Fún wọ́tọ̀wọ́tọ̀. Láti pọ́ mọ̀ ògógóró gbọ́rọ̀ tó sọ lẹ́nu. Ó ti apologize ìyá ẹsẹ̀ ǹdẹ̀ sí. Ó dà ìyá mi. Àwọn ọmọ 13 days, àwọn ọmọ yẹn máa pé 3 weeks sí tí wọ́n ti kó wọn jáde. Bẹ́ẹ̀ni. Àwọn ètò kún February, ó sì wà ń bẹ̀. Bẹ́ẹ̀ni, àwọn 76 in February. Àwọn 46 176 ní February, 46 ní oṣù wo la lò tán yìí May wọ́n ti kọ́ wọ́n ti pa àwọn míì lẹ́yìn
Hey, thank you, ọmọ Akin. Thank you, Ṣọlá. Àwọn tó fún mi ní gift ẹ kí n kí wọn jà. Ọmọ Akin, thank you. Ṣọlá, thank you. Ẹ tẹ́ fún mi ní gift lórí TikTok mi. Àwọn ìta àwọn nǹkan tó nǹkan tí mo nǹkan tí a ní fídíò táwọn èèyàn wá ń ṣe àwọn bàbá wa ń ṣe yẹn kò yẹ kó máa ṣe. Kò yẹ kó ṣe fídíò yẹn. Ṣọ́ọ̀ṣì àwọn èèyàn àwọn ọdẹ wa sọ̀rọ̀ ẹ yẹ ṣe fídíò. Fídíò yẹn dùn mí, ó dùn mí fídíò tó ń ṣe yẹn. Ẹ mú yàn, ó wọ tó bá wà ìyá àbàyè tí mo fídíò yẹn tó bá ti wò ó wọ ṣòkòtò sójà, ó wọ aṣọ sójà nígbà tí wọ́n mú tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ìná lábẹ́ bóyá bọ́ṣọ ẹ gbé kínní kọ̀ọ̀kan hùn kínní táwọn Fúlàní máa ń dè yẹn tírà ó gbé tírà kan hùn ẹ wọ́n ná ẹni kó bọ́ tírà ó bọ́ tírà ẹni kó bọ́ aṣọ tó wọ̀ ó bá aṣọ sójà aṣọ ọlọ́pàá wà lábẹ́ ẹ pẹ́ṣọ ọlọ́pàá yẹn tún ní rank ó ní kó bọ́ yẹn ó bọ́ ẹ wá bá aṣọ àmọ̀tẹ́kùn lábẹ́ so tó bá ń lé sójà lọ tó bá dé sáìdì ibì kan àwa abọ́dọ sójà ẹ̀ pàdé ọlọ́pàá tó bá ti bọ́ tó fẹ́ mú ibì kan á tún bọ̀ yẹn ẹ̀ pàdé àmọ̀tẹ́kùn. ẹ sẹ́ǹdì ẹ̀ bàbá wa bá ṣọ̀rọ̀ bá wa gbóhùn sókè. bẹ́ẹ̀ni mo ti rí wọ́n náà fi sínú láìlọ́ọ̀nù lọ fún wọn ni bàbá wa bá ṣọ̀rọ̀ ẹgbọ́n sókè ní wọn ni bàbá wa bá ṣọ̀rọ̀ ẹgbọ́n sókè ṣe wà ń bẹ̀ ẹni tó bá ti power tap tó bá ti TikTok bá ti drop yín a lè gbé yín wọlé padà mọ́ o tó bá ti wà lókè bá wa power tap tó bá wà sálẹ̀ ní bá wa power tap èmi náà kí yín o ẹ bá wa like show yìí o ẹ̀yin èèyàn wa. mo sọ fún yín pé ní ìgbésí lélẹ́ ni wọ́n yàwó bẹ̀rẹ̀. Adarun. Rọ́bà ọdún wọ́n sì fídíò. Ṣẹ́rí tó yẹ ká máa pariwo nísìnyí pé ẹgbẹ́ bá ti mú àfẹ́mọ̀pẹ́ àfẹ́gbọ́pẹ́ ṣiṣẹ́ kankan. Àbí. Ìlú táwọn bí àwọn ti jẹ́ ìjọba làbùkù ń ṣiṣẹ́. Bàbá mi kan tí mo sọ gangan nìyẹn dájú. Ẹ jọba kọ sí comment section stop doing video ẹ yé ṣe fídíò ẹ bá wa kọ tẹ bá ti mú wọn ẹ yé ṣe fídíò ẹ bá wa kọ sí comment section bá wa share fídíò yìí ẹ gé sòyí ẹ lò ó ẹ má ṣe fídíò mọ́ ọmọ Yorùbá ó sún mi ọyìn. Tí mo fi sáré tó ìgbà tí mo gbọ́ nǹkan tẹ́ ń sọ màá wo fídíò yẹn kí sì máa sẹ́ndì ẹ̀ sí. ẹ sẹ́ndì ẹ̀ sí WhatsApp mi nísìnyí. ẹ̀jẹ̀ àwọn bàbá yẹn should be 70+. wọ́n wá tún ṣe fídíò. Wọ́n ti wọ̀ wá lára. Àbí wọ́n ń lo iṣẹ́ ni. Wọ́n ṣe fídíò yẹn ọmọ kékeré ni. Máa bẹ náà wá bẹ tí yẹn náà yọ̀ tó dé fìlà báyìí. Bàbá yẹn ní ó sáwọn ládàá tán Ọlọ́run ní káwọn sáré ṣe kinní kan. Ẹ bá ti yìnbọn fún nílẹ̀. Ètò lẹ́sẹ̀ ètò ṣe fídíò yẹn dà. Irọ́ bí wọ́n ti fọwọ́ kàn wọ́n yẹn ló dà. God bless you, Yomi. Stop doing the video of the bandits. Yẹ́yẹ́ ṣe fídíò. Ẹ bá mi sẹ́ẹ̀dì ẹ̀ ń sìn ẹ ṣe gbà ń bàbọ̀ ọmọ akí ẹgbọ́n sókè ẹ yé ṣe fídíò stop sending video stop doing video ẹ yé ṣe fídíò ìlú tọkàn bá ti balẹ̀ ń bẹ̀rẹ̀ àmọ̀ pé ń ṣiṣẹ́ àfẹ́ mọ́ ẹni tó ṣe ọmọ akí máa gbọ́n sókè ẹ ní dààmú àṣẹ Èdùmàrè. ẹ̀yin gbogbo àwọn service tí wọ́n ń ṣe fídíò yẹn wọ́n fi ń kọ́ àwọn pípọ̀ yẹn ní ìṣiṣẹ́ wọn ní another form ni àwọn ọ̀dọ́ ti léjú kalẹ̀ sẹ́fíwẹ̀ pé àmúwọ̀ṣì ilé kálukú wa kíkú ni kó di àdúgbò ẹ̀ mú kó dẹ̀ máa ṣe silent clean job fún wa agbọ̀rọ̀fà lọ́lọ́pàá ṣe fídíò ló máa ní kí wọ́n máa lò ní ohun ọwọ́ fún ẹsẹ̀ nǹkan ẹsẹ̀ ẹ jọ fídíò tí ó bá ti necessary ẹ ò ní ìdí ẹ ò ní ìdí ẹni fídíò ní this time around àwọn ń ṣe tiwa fáwọn nílò wọn ò gbé fídíò sí. àbí. wa tó ń ṣe fún àwọn ògbé fídíò sí àwọn owó tó fẹ́ skẹ́ẹ̀dì wa náà máa ṣẹ̀ṣẹ̀ gbé fídíò síta. a ò ní ìdí ẹ̀ káde má ti fi implicate wa
torí àti mọ̀ bí tó máa já sí. bẹ́ẹ̀ ni ẹ ṣeun gan bàbá wa dá mi àbí kí ló kọ yín Dàmọ́lẹ̀ bá wa gbóhùn sókè o ẹ yóò ṣe fídíò ọjọ́ òní ọmọ tó gbọ́n o wọ́n lè ń ṣe fídíò láti géènì kíní àwọn olóṣèlú ni dámì ṣe wà ń bẹ̀ Tọ́pẹ́ bá wa gbóhùn sókè ẹ kú dédé àsìkò yẹ ní dààmú o àti Èdùmàrè oṣù wa yé sọ́sọ́sọ́ wọn gbọ́ ká múra ká dìde ká jígìrì nílẹ̀ Yorùbá ìwà tẹ́tí kígbe. oṣù wa. wọ́n tún wá padà wọ̀ wá lára tó ń sìn ín wọ́n tún sọ pé akílà ń dúró ṣe. ẹjọ́ mi ìrírí sí táwọn èèyàn wá fi máa ṣe bí ṣé wọn ò ní òògùn ni wọn ò ní òògùn tó lè nà wọn àlùfọ́ lórí àlùlọ́wọ́ bí kú sí dànù. mo lẹ́kì ìyá yìí. Kò nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká lò ó àsìkò tó yẹ ká máa lò ó lélẹ́yìí. ẹ gbá nǹkan mọ́ wọn lára. ẹ̀kọ́ wọn ní ṣe olórí ẹjẹ́ kọ́rin jìnnà. Jesus is with me, thank you. Kílẹ̀ kó wọn sọ́lọ́pàá fún àdánù òjèrèsè tó kó wọn lọ fáwọn ọlọ́pàá. Ẹ kó wọn sílẹ̀ ẹ mú ìṣó kẹta mọ́ká láàrin orí ẹgbẹ́ àti méjì mọ́ wọn láàrin orí kẹfì wọn sílẹ̀ kẹjẹ pé máa lọ kọ́ lọ wábi kú sí. Ṣé bí wọ́n máa dínkù ni wọn ò tún ní máa pọ̀ sí mọ́ kò tẹ́ máa kó wọn lọ fọlọ́pàá at the end of the day. Wọ́n á fi wọ́n lẹ̀. Àtúmọ̀rí wọn ń ta wọn máa fi wọ́n sílẹ̀. Ẹjọ́ ìgbà wo ni gbogbo kìíní ìfẹ́ stop. Àwọn táwa ń lo òyìnbó gan káwa lára jàmú tó wà ní Nàìjíríà lọ ní ìmọ̀ nǹkan tó ṣe Nàìjíríà bí òun Nàìjíríà ò lè wọ́ọ̀kì wọn ẹ jẹ́ ká máa lọ. Nàìjíríà ò lè wọ́ọ̀kì ó dàbẹ̀ pé àwọn bàbá wa wọ́n ti tẹ̀ nǹkan mọ́ wọn lórí. Nàìjíríà ò lè wọ́ọ̀kì wọn ẹ jẹ́ kí ta ló lè bá bàbá Tinubu sọ̀rọ̀ àsìkò rẹ̀ tó lè tu oníkálukú sílẹ̀ oníkálukú wọn máa lọ lọ ẹ̀. Kó tu oníkálukú sílẹ̀ kó jẹ́ ká máa lọ kó oníkálukú tiẹ̀ lọ ṣe. Ẹ kú ètò ẹ ká sùn. ẹni sùn sàyẹ kí àwàyè délẹ̀ 1 minute ẹ bá sọ. kó jẹ́ kó ní kálukú lọ ṣèlú ẹ̀ bó ṣe fẹ́ ṣe kó tiẹ̀ tú wá sílẹ̀ kó jẹ́ kó ní kálukú máa lọ. ẹni tó bá dẹ̀ ti mú ẹ má jẹ́ kó mú wọn lọ sọ́dọ̀ ọlọ́pàá mọ́ ẹ bá wọn níṣòro lórí abíkẹ́ náà. positive thank you o. simple as ABC. ẹ ṣe wíwá ẹ ṣe àǹbàbọ̀ ẹ bá gbọ́ sókè lórí fóònù o positive ẹ ṣe mo dúpẹ́ ẹ gbọ́ sókè lórí fóònù àti gbé kọ́ọ̀lù yín. Yà ẹ káàsán. Ẹ kú dédé àsìkò yìí sà. Yà ṣe mọ nǹkan tẹ́mi rí lẹ́bẹ̀ẹ́ ni wípé ṣe rí nǹkan táwọn pípọ̀ ń tà láti ṣe àwọn leaders wa àwọn ọba wa àwọn tó jẹ́ èèyàn wa tó jẹ́ àwọn bàbá wa ló yẹ kí wọ́n múra sọ̀rọ̀ tó wà ní. wọ́n tà láti ṣe é sí ni pé wọ́n ń dìsáàmù àwọn tó jẹ́ security wa ni wọ́n ń dìsáàmù wọn ni tó bá ti lọ sọ kó táwọn immigration yẹn sì wọ́n á tún ṣe tàwọn ọlọ́pàá náà the same thing wọ́n á tún ṣe ti àwọn army náà the same thing wọ́n bá ti dẹ́rù bà gbogbo àwọn yẹn tán wọ́n máa bẹ̀rẹ̀ lórí aráàlú gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀ plan wọn nìyẹn o plan wọn nìyẹn ó yẹ kó akọ́rọ̀ ẹ̀ jẹ́ ọ̀rọ̀ tẹ́ pa wa máa wò níran these times. and that is what they did in ilẹ̀ Haúsá. Exactly. Bóyá wá ṣe ni ọbẹ̀ ní sá gbogbo àwọn security wa so that a ní rí yóò pè tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí wa àbí tí wàhálà bá ṣẹlẹ̀ àmọ́ nǹkan tó ń dá ìjọba gan dúró tí wọ́n fún àwọn olóyè Sunday Igboho láṣẹ kó jẹ́ kí wọ́n pè gbogbo àwọn pípì kan fọ̀lú mọ́ because gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tó bá ti ráyè operate wọ́n ti gba arms lọ́wọ́ àwọn immigration tí wọ́n gbà lọ́wọ́ ọlọ́pàá tí wọ́n gbà lọ́wọ́ àmì òun náà ló máa lò fún wa káà bàbá ìjọ tó rọ Ọlọ́run o because bó ṣe rán lọ díẹ̀ yìí sìn election tó ń bọ̀ ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí wọ́n dẹ̀ máa rí wípé àwọn ọ̀fẹ́ da gbogbo southwest rú ni tọ́pọ̀dẹ̀ fi lè ti rí gbogbo irinṣẹ́ yẹn gbà káàkiri báyẹn irinṣẹ́ yẹn náà lọ́ máa lò ní irinṣẹ́ lọ́wọ́ àwọn tó ní irinṣẹ́ lọ́wọ́ náà ti ń gbà lọ́wọ́ wọn ẹ̀ tọ́pọ̀dẹ̀ ti ń gbà lọ́wọ́ wọn báyẹn wọ́n lọ tọ́jú ẹ̀ pamọ́ ni títí tó bá ti pọ̀ dáadáa wọ́n wá ráyè wọ́n wá everybody. Ẹjọ́ tó rọ Ọlọ́run àwọn ọba wa kọ́ dìde o kọ́ àkókò ṣe ọ̀rọ̀ lásán mọ́ káwọn ọba wa dìde àwọn politicians wa náà ó ti ń kó àwọn náà díẹ̀ báyìí káwọn náà dìde
tí gbogbo wa parapọ̀ ká jà fúnlẹ̀ wa because nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò kí ṣe nǹkan kékeré mọ́ o. tí pàtó ni wọ́n tí wọ́n kó irinṣẹ́ wọn tó bá dọ̀là àbọ̀túnláṣì wọ́n á tún lọ sí police station náà tó rí pé irinṣẹ́ wà information dẹ̀ náà tẹ̀lé ibi tó bá rí pé irinṣẹ́ wà ni wọ́n lọ wọ́n bá yá wọ́n wọ báràkì wọ́n á tún lọ dẹ́rù bá àwọn yẹn náà wọ́n á gba gbogbo nǹkan wọn. so ẹjọ́ ọ̀rọ̀ yìí ti kọjá nǹkan tá a máa wò ní kékeré mọ́ àwọn ọba wa ẹ̀yin ọba wa ẹ dìde ẹjọ́ tó rọ Ọlọ́run ẹ dìde ẹ̀yin olóṣèlú náà tẹ́ èrò bóyá owó ni gbogbo nǹkan owó máa tó èèyàn máa kú o kí gbogbo wọn dìde kó parapọ̀ máwọn aráàlú kó jẹ́ kí gbogbo wọn jọ ṣe kínní ẹni tó dẹ̀ rẹ́dì láti pọ̀lú mọ́nà kó bá kó sọ̀pọ̀tì ẹ̀ kó fún láṣẹ. ẹ sọ̀pọ̀tì Sunday Igboho. kó sọ̀pọ̀tì ẹ̀ kí gbogbo fún láṣẹ ká fọ gbogbo wọn ká flush wọn dànù. Màmí Stella thank you mo ti rí. ẹjọ́ tó rọ Ọlọ́run o ẹ̀yin olóṣèlú wa owó tẹ ẹ níṣẹ́ àti tó abẹ́fẹ́ gbowó lọ sọ́run ni ẹ̀yin ọba náà ẹ ti lówó ẹ ti ní Rolls Royce ẹ ti ní gbogbo nǹkan ẹ ti ní ilé kí lẹ tún fẹ́ gbà kí lẹ tún fẹ́ gan ṣé ẹ fẹ́ wọnú kòtò pẹ̀lú gbogbo àwọn property tẹ̀ ní ni ẹ ní kọ̀ọ̀kan tẹ̀ máa kó wọnú kòtò èyí tẹ̀ ní ti tó ẹ àlọ́rùn sílẹ̀ kẹjẹ́ káwa náà ráyè gbáyé ká gbélé ayé tá a bá tiẹ̀ lówó ẹ jẹ́ ká gbélé ayé káwọn fámìlì wa sùn kọ́ dúkọ́ sùn kọ́ mọ̀ pé àwọn sùn dáadáa kò kí ṣe pé ká máa sùn kẹ́rù máa ba aráàlú kẹ́rù máa bẹ tó sùn sínú ilé ìjọ tó rọ ọlọ́ọ̀ ẹ̀yọ́ bá wa Ọ̀nífẹ̀ Aláàfin Ọ̀yọ́ ẹ pa gbogbo nǹkan tó bá wà ńlẹ̀ ẹ pàtì ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ṣó ti di nǹkan tó pé gbogbo yín máa jáde tẹ máa bá wa yanjú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ni a ní ìdí security for ìlú mọ́ kí Sunday Igboho bá wa kó bá wa fọ ìlú mọ́ ẹjọ́ tó rọ Ọlọ́run o gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí tó kí ṣẹ̀kọ́ kékeré mọ́ o èmi ò ní sọ jù báyìí lọ ẹjọ́ wà fún bàbá lábẹ́ o. all right. Àwọn akáàrò òjìrì àtàn làwọn ajẹ púpọ̀ àtàn làwọn ajẹ nígbà bẹ́ẹ̀ ń pè ọba mélòó la ní ọ̀dọ́ mélòó la ní nígbà bẹ́ẹ̀ ń pè Sunday Igboho nìkan Sunday Igboho mélòó la ní àwọn mélòó la ṣe pátá láti dìde bíi ti Sunday Igboho ẹ pè ọ̀dọ́ ẹ má pè ọba mọ́ ẹ pè kéde ẹyẹ pè àwọn ẹ̀sìn tó wà nílẹ̀ yìí ó pẹ́ obìnrin ti sunkún àbẹ̀ ti ṣe mí gan Ọlọ́run ló mọ̀ bó ti ń tọ́jú ọkọ ìtọ́jú lóde. ó ti gbọ́ ọkọ mi ti gbà ká mi. tó ti yẹ yín sí i so ẹni ẹ̀ ta ilé tó wà nílẹ̀ yìí òun náà pè ní terrorism. bẹ́ẹ̀ni ẹ bá wa sọ ní ẹ bá wa tẹ fọfọfọ o ẹ bá wa sọ ní Yorùbá bàbá. tó ti yẹ yín nísìnyí kí ni Yorùbá tẹrọ kí ni Yorùbá tẹtẹtẹ ẹ bá wa sọ Yorùbá ẹ. ọmọ akin thank you for the gift. ẹni Sunday out of all people wà nílé ní báyìí Sunday out of all people Sunday ló yẹ kán fún ní ticket Sunday ló yẹ kán fún ní license olórí burúkú ní ọmọ àlè yín mo bẹ wá bẹ̀rẹ̀ sí èmi ń pè é ní jẹ́ sìn so kí Sunday ojókòó sílẹ̀ ní sókà ní sókà bí alẹ́ yín bá máa bàjẹ́ dé orísun yẹn àwọn bàbá náà máa ní tí ò bá rí bàjẹ́ that is number one ẹni àfa àtẹ́ni sọ pé wọ́n fẹ́ kó yín padà sí ìdí ẹ̀bọ ẹni kúkúrú àyíká lè báyìí o. orí àwọn yẹn ti burú ni. ẹni pásítọ̀ ẹni kó bá yín jáde sí o because wọn ní fi iṣẹ́ ẹ̀bọ yẹn gba ilẹ̀ ẹlẹ́tọ̀ kẹ́ ẹ sọ pé kí wọ́n fi ìmọ̀le àti ìgbàgbọ́ sínú ìṣèjọba ní ìṣèjọba o. ṣebí àwọn tọ́líà ṣebí Ògbómọ̀ṣọ́ náà wà pàtó wọ immigration office l'Ógbómọ̀ṣọ́ lẹ́nu sí tí wọ́n fi ń kó gbogbo irinṣẹ́ lóyún ibo làwọn tọ́líà wà àwọn wèrè tọ́lẹ̀tì Ògbómọ̀ṣọ́ bó ló wà. Immigration office àti dáràn wọ́n ti wọ immigration office kí ló tún wá kù ẹ bá wa gbọ́ sókè bàbá wa o. Yes sir. Kalema. Ẹ kú dédé àsìkò yìí o. Kalema. Yes sir. Ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú ètò mọ̀. Ẹjọ́ ń ṣe. Àbọ̀ Ọlọ́run yóò máa bá yín gbé tẹ̀lé tara o. Mi ò ráyè pè torí ètò lánàá. Mo wà níbi iṣẹ́. Àtàná mi tí lọ ilé iṣẹ́ ni mo wà. Mo kàn tó nílé ṣe ọgbọ́n sọ̀rọ̀ báyìí ni.
ibi sọ̀rọ̀ jẹ́ ẹ̀rọ mà. Èmi náà ní kí mi náà dá sétò ni. Gbogbo àwa ojúlówó ọmọ ọkọ Yorùbá gidi iná lèmi fẹ́ bá sọ̀rọ̀ àtàwọn màmá wa àtàwọn bàbá wa. Jàjà wa tá a ti yọ̀ǹdì báyìí ní gbogbo ilẹ̀ Yorùbá. Màmá mi aláwọ̀kọ́ ni wípé ìjẹ́ ní bàbá jí Sunday Igboho tí wọ́n láwọn àgbààgbà kan nílẹ̀ Yorùbá tí wọ́n jẹ́ àwọn ojúlówó ọmọ ọkọ Yorùbá tí wọ́n lè bá sọ̀rọ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Nítorí pé àsìkò yìí a nídìí àwọn ọba mọ́ torí àwọn ọba yìí wọ́n ṣe títí wá torí èmi máa ń sọ ọkàn mi nítorí wípé àmọ́ ibi táwọn ọba gbogbo owó tí wọ́n ń kó jọ yìí gbogbo góòdì tí wọ́n wú kiri àmọ́ ibi tí wọ́n fẹ́ kó lọ. Ṣé nígbà tí wọ́n bá gbalẹ̀ mọ́ wa lọ́tán ṣé orí ilẹ̀ wo ni wọ́n ti fẹ́ máa lo àwọn góòdì yẹn ni wọ́n ti fẹ́ máa lo àwọn ọ̀rọ̀ yẹn. So ẹ bá wa bá wọn sọ̀rọ̀ bá bàbá ṣe Sunday Igboho àwọn tí wọ́n bá àwọn àgbààgbà wa sọ̀rọ̀ ní abẹ́lẹ̀ ní ẹ̀dàpẹ̀jọ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá. A gbọ́dọ̀ gbára wa kúrò ní ọwọ́ gbogbo àwọn ọba yìí àtọwọ́ àti lọ́wọ́ gbogbo àwọn olóṣèlú tí ń sadarí wa gbogbo ilẹ̀ Yorùbá yìí. Àwọn ará bíbá yìí wọ́n ṣe fún wa ara wọn ní wà fún àti fún àwọn mọ̀lẹ́bí wọn. Gbogbo ipa táwọn ará bíbá yìí ń sùsàn àwọn agbésùnmọ̀mí yìí àwọn Fúlàní agbésùnmọ̀mí yìí kìí sáwọn gangan ní ọjà tẹ̀yìn ẹ̀sìn. Àjọ àwọn aláwọ̀ funfun ọwọ́ wà bí gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ yìí. Àjọ àwọn aláwọ̀ funfun ọwọ́ wà bí gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá yìí. Màmá mi ẹ má jẹ́ ká parọ́ tán ara wa jẹ. Bàbá mi ẹ má bínú pé mo wá sínú ọ̀rọ̀ yẹn. Àwọn aláwọ̀ funfun nígbà tí wọ́n fẹ́ gba ilẹ̀ Tàòré ní Burkina Faso tí Tàòré dúró pé kò ní ṣeé ṣé wọn ò kángára wọn kí ló táwọn aṣíwájú sábà òdìdé pé kò ní ṣeé ṣe. Ó yé mi. Káyé bílẹ̀mù ẹ tó fi ọ̀bọ lọ́yàn náà. Àwọn olórí wa yìí ni wọ́n lo àwọn ọba wa wọ́n sì tún lo àwọn olórí wa nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n àwa làwọn máa dára wá lẹ̀ màmá mi. Àwọn olórí wa yìí táwọn ọba gbégbèsè kò sí nǹkan kan tó kàn wọ́n kò sí nǹkan kan tó kàn wá tó kàn wọ́n. Wọ́n fi Nàìjíríà kó wa lẹ́rú ni Nàìjíríà ò kí ń ṣe fáwọn ìran Yorùbá kò kí ń ṣe fẹ́yà kọ̀ọ̀kan nínú Nàìjíríà yẹn wọ́n kàn fi kó wa lẹ́rú ni wọ́n fi Nàìjíríà ṣe bísínẹ́sì ni. Ẹ jẹ́ ká ṣìjẹ́ ká gbára wa lẹ́rú ojú ọjọ́ Yorùbá nation ló gbé báàkì ni kò sí nǹkan tí ń jẹ́ Nàìjíríà mà. Ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ bá wa pè wọ́n tó kọjá bó ti jẹ́ àwọn mi ẹ náà mà. Yàrá mi ní ká ṣe wà ń bẹ̀. Bí ìyá abọ́rúbọyè o. Ó ti dójú ẹ̀ báyìí o. Mo sọ pé ọmọ kan jẹ́jẹ́ mi ni mo jókòó ìyá ṣáà sọ bẹ́ẹ̀. Ó ti kàn jẹ́jẹ́ mi ni mo jókòó báyìí. Ó ti kàn jẹ́jẹ́ mi ni mo jókòó. Ẹ jẹ́ káwọn fọwọ́ lẹ́rùn ká máa wò wọ́n rọ̀. Ṣé àwọn tó ń pe àwọn bàbá wa tó ń pe àwọn ọba wọn tí ìmọ̀ èyí tó kàn? Ifá ń gbọ́ wọn tí ìmọ̀ èyí tó kàn. Èyí tó kàn nínú wọn á lọ sí ilé wọn ilé ìyá àti bàbá wọn á lọ béèrè tí ò kí ń jẹ́ kó gún kó wọn nígbà wáṣẹ̀. Torí Fúlàní òṣèṣẹ́ wa máa ń lọ́wọ́ jagun o. Ẹni sùn sà. Èmi lẹ́rìí 1808 to 1830 tí great grandfather mi wà involve àtó èdè àtó èbí ìyá tẹ bá fẹ́ evidence èmi máa fún yín nítorí ẹ̀ tó bá ń bú mi tó ń ṣe gbogbo ẹ̀ pé tèmi pọ̀ ju ara ò kí ń ta mi torí mo rí pé inú ọ̀ràn ni the activist yìí bẹ́ẹ̀ ni ṣòye tó mo fọwọ́ lẹ́rán báyìí ẹjẹ́ àjọ máa wò lọ ẹni tó bá gọ̀ lọ́tẹ̀ yìí ó dàyé mi nù tó bá tún wá again agbọ̀n tí ẹ̀mí sọ. Ó dà ogun ata o ẹ bá wa gbósókè lórí fóònù ó ti padà get started di o ẹ bá wa gbósókè lórí fóònù ẹ ní dààmú ẹ ṣeun. Ẹ kú iṣẹ́ olùwà fi iṣẹ́ yìí ẹ kú iṣẹ́ ẹ jọ bí ṣe ń wọlé sísìn láti ibi iṣẹ́ ni mo dé nísìn ní bá dé ṣí fóònù mi ló sẹ́ni fídíò kan sí mi bá jù sí fóònù yìí níṣẹ́ náà lọ àwọn gọ́ọ̀mẹ̀ntì yẹn lọ attack àwọn ọmọ yẹn ọmọ school ni bí ọmọ poli ni wọ́n mi mọ̀ wọ́n dẹ̀ ti gbogbo wọn sí hòhò about 25 children ẹ wọlé fóònù yìí mo send ẹ̀ sí yín. What is going on in Nigeria? Mami, that is not Nigeria. And that's an old video about 3 years ago. Ẹ jọ kí gbogbo àwọn àgbààgbà kó bá bàbá Tinubu sọ̀rọ̀ kán jọ. Tó máa di January kan di clear fún kálukú máa lọ. Wọ́n láì ti pọ̀ jù. Ó pọ̀. Ọmọ ọlọ́mọ àwọn kéékèèké nínú igbó ṣé nǹkan tó gbà náà ń gbọ́ àní lè jẹun àní lè sùn kí ló dé?
kó máa bí bàbá Tinubu kó jọ. Kóníkàlùkù tẹ̀ máa lọ́ọ̀lù ẹ̀. Tinubu àmì kó má ṣèjọba ẹjọ́ wọ́n ti tẹ́lẹ̀ ní kó ní bíà kóníkàlùkù máa lọ́ọ̀lù ẹ̀ kó gbé ìlú yìí. Àwọn British ò lè gbàgbé lẹ́yìn náà tí ó lè gbàgbé lẹ́yìn ìlú wọn ni. Wọ́n lọ ká àwọn ọmọ skul tẹ́lẹ̀ bí ilé kó wá sí London fún ọmọ ká àwọn ọmọ skul ní mọ̀lọ́ jíǹbọ̀. Within minutes àwọn polisi á gbọ́ gbogbo wọn down. Ó lè pààyàn ọbẹ̀ tí wọ́n pa gbogbo wọn nílọ. Wọ́n máa seal everywhere, wọ́n máa block everywhere ni. Tó ní rí gbà kọjá, wọ́n á mú gbogbo wọn balẹ̀. Kí ló dé? Kí ló wá Tinubu àṣejọba kí wọ́n pa gbogbo òru tán? If you don't want him there, let him down. They don't want him. Wọ́n ti kó kọ́ńtà tó fẹ́ kó bẹ́ẹ̀. Ó ní. 7155. Ìyá epo kí ló dé? Ìbànújẹ́ yìí ti pọ̀ jù náà. Ó pọ̀. Nítorí àwọn ọba tó ń sunkún. Ó pọ̀. Jẹ́ kí àwọn ọba ẹ̀jẹ̀ kó ṣe fọ́fọ́ because wọn lágbára ti ṣe anything. Wọ́n sì gbogbo agbára lọ́wọ́ wọn. Wọ́n ní kí n jẹ ìgbà wọn náà gbàgbà tí wọ́n yà ọba ń rù ti kọjá. Ìjọba ló ń rù. They lose fararo. Ara orókun ara ọ̀rọ̀ adìyẹ. Àwọn tí nínú sẹ́ni fídíò yẹn sì ní sí pé má wálé o, yàdúrà ẹ̀ sọ́hun fọ̀ náà. Aláwọ̀ fámìlì wa wá ń pè wá láti Nàìjíríà pé ẹ má wálé o. Ká má wálé báwo. Nǹkan sọ fún mi nìyẹn, wọ́n ní má wálé o, yàdúrà ẹ̀ sọ́hun fọ̀ náà. Má wálé lẹ́nu ọ̀dí sọ, ẹ má wálé o, ẹ má wálé o, adáhàn. Ọlọ́mọ inú ìlú òkè kú sẹ́yìn òdì. Tinubu ẹgbẹ́ kó ní ká ọ̀fẹ́ yín níbẹ̀, they don't want us o. Àmọ̀ wọn dá. Ìyá ò lè jẹ́ Yorùbá náà. Ìyá ò lè jẹ́ wá. Nítorí owó epo, àwọn ẹ̀rọ ọ̀dẹ́ epo ní South náà. Kí ló bá Tinubu jọ àgbáyé ni? Wọ́n máa yẹ kọ́ lọ. Iṣẹ́ máa yẹ kán pa wá tán tèmi nìyẹn. Ẹ máa yẹ kán pa wá tán o. Ìyàwó àyè nẹ́tíwọ̀kì yín ló lọ o. Nẹ́tíwọ̀kì padà wá ni mo wá gbé. Nẹ́tíwọ̀kì yín ló lọ ẹ̀tẹ̀lẹ̀ bọ̀ tó padà wá ni mo gbé, ẹ má bínú. Ẹ jẹ́ ní dábàá ti pè lọ́kàn bá gbé kọ́ bá gbóhùn sókè ẹ̀ ní dààmú. Yes ma'am. Mo rí pé ń já mi ní ìmú wa ń bírèkì. Èmi kọ́ ni mo ń já yín mà, èmi kọ́. Kọ́ọ̀lù tó wọlé sórí fóònù mi. Kọ́ọ̀lù ń wọlé sórí fóònù èmi kọ́. Ẹ tẹ́ wa lórí TikTok. Àti tó yẹ ká ti wọ bí 100K. Over 20 people are watching us. Ẹ bá gbóhùn sókè mà. Hello mà. Ẹ kú ètò. Àjọ ń ṣètò ni mà. Gbogbo ẹ̀yin èèyàn tó wà lórí ètò ẹ ṣeun o àti gbogbo ẹ̀yin tẹ̀tí ń dá sí. Ìyá mi tó ń sọ̀rọ̀ nísìnyí ẹ jọ̀ọ́ Ọlọ́run á rọ̀ gbogbo wa lójú, Ọlọ́run á dùn wá ní. Gbogbo àwa tá wà nílẹ̀ òkèèrè tí gbogbo ọ̀rọ̀ ilẹ̀ wa tó ń gbomijé lójú wa, Ọlọ́run á bòròrò ìtura sí ọ̀fun wa. Torí bí mo ṣe ń gbọ́ gbogbo ọ̀rọ̀ àwọn tó jí gbé láti ìjọ mẹ́ta kò tiẹ̀ fún mi ní ayọ̀ ìdùnnú kọ̀ọ̀kan nílùú yìí. Nígbà téèyàn bá tẹ̀ ní òun fẹ́ lọlé tí kò lè ṣàn ká lọ jókòó sílé, kódà ó bá yàn ní fífẹ́ àwọn ìta máa ṣe. Yorùbá aládé ń sọ pé wà lórí oyè àwọn ọba wa wọn rí nǹkan kan tó lè ṣe, bóyá ń gbàgbára lọ́wọ́ wọn, bóyá kìíní kan. Nǹkan tẹ́mi kàn fẹ́ sọ fún wọn ni pé wọ́n gbàgbára lọ́wọ́ ọba, wọ́n gbà lọ́wọ́ ìjòyè, wọ́n ṣe gbogbo ìdílé wọn máa ń mìrìn gidi. Ìdílé àwọn tọ́kọ lọ yìí nísìn wọn mà lójú oorun, wọn mà lẹ́rẹ̀kẹ́ ẹ̀gbin, ọkàn wọn ò mà balẹ̀. Àwa tá à ń ṣe bí wọn gan ọkàn wa ò balẹ̀. Ọkàn anybody ò balẹ̀. Torí gbogbo wa náà la ní ìkọ̀kọ̀ tó so mọ́ wa nídìí tó sì wà ní orílẹ̀-èdè yẹn. So kò sí bá a ṣe ní àkúrò lórílẹ̀-èdè yẹn, a sì ní ìkọ̀kọ̀ tó jẹ mọ́ tó so mọ́ wa nídìí tó wà mẹ́ẹ̀. Tá a máa wò pé tó bá kan ní báyìí gbọ́, tó bá kan ní báyìí gbọ́. So fún ìdí èyí káwọn bá gan kán gbáradì. Victim èní wọ́n sèbù lánàá. Survivor àná ni. So victim ọ̀la ó sèbù lénìí. So nobody knows ẹni tó máa kàn lọ́la. Nígbà tí wọ́n bá ń jí family peculiar mercy tí wọ́n bá ń jí gbé. Pẹ̀kẹ̀lẹ̀ mess. Ẹ ti rí pé ọ̀rọ̀ náà kò lójútùú mọ́. Lánàá èyí tó jẹ́ gan-an ọmọbìnrin yẹn kò mọ̀ kó ń bọ̀ wá kàn òun lónìí. Ìgbà tó gbé àwọn ilẹ̀ láàárọ̀ ìtàn lọ sí skul kò mọ̀ pé àwọn ò ní padà sílé.
tó pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà tẹ́ ní kò pọ̀ yìí tẹ́ ní ẹnìkan tó ń ṣọ́ yín ẹ rántí pé àwọn tí wọ́n lè ṣọ́ àwọn ẹbí yín tí wọ́n so mọ́ yín nídìí ẹ rántí wípé wọ́n wà níbẹ̀ kò dẹ̀ síbi tẹ́ kò sí gbogbo àwọn tí wọ́n tẹ́ ẹ wà tẹ́ jẹ́ ọmọ ìyá tẹ́ jẹ́ ọmọ ẹ̀yọ́ ń kú cousin o great aunty o gbogbo bẹ́ẹ̀ ṣe bá ṣe jẹ́ ẹbí gbogbo wọn délẹ̀délẹ̀ wọ́n mú yín níbi tẹ́ ti nílé sá nítorí pé ẹ̀dá ìbànújẹ́ bá wà tàwa nílé òkèèrè kí ló dé ẹ fẹ́ pín wá lẹ́mìí fún mi àpẹẹrẹ òdì tó dàgbọ́n pàápàá nílẹ̀ Yorùbá kí la fi ṣe yín ẹ bá wà ní president náà ẹ dẹ̀ sọ fún Yínká Aláṣeyọrí gbogbo apọ́lọ́jì ẹ̀ kò wà dáńtẹ̀dù àṣẹ̀tẹ̀ rárá nítorí òun náà bí mo ṣe sọ yìí tó bá kàn lọ́la bí gbogbo èèyàn ṣe máa rálé ra díẹ̀ díẹ̀ ṣùgbọ́n ti ní tó bá ti kan òun nísìnyí àdúrà ní kó gbé sókè torí ibi tí action ti máa ṣẹlẹ̀ àwọn àdúrà ò lè ṣẹlẹ̀ ibi tí ìjọba ní orílẹ̀-èdè yìí wọ́n lọ sí báǹkì kan ní US bíi wọ́n lọ sí báǹkì kan ní California láàárín 5 minutes wọ́n sọ̀rọ̀ di báǹkì yẹn láàárọ̀ yìí wọ́n mú wọn nítorí pé kí ni wọn ò gbójú ládùúrà ìjọba àti so ní ìjọba tó ń àti àdúrà nìkan ló wà ló ń ṣiṣẹ́ ẹ ṣeun gan wà mí. so ẹ bá wa sọ pé Yínká Aláṣeyọrí bó ṣe ń travel out tó ẹni kó béèrè lọ́wọ́ àwọn èèyàn tí ló ń wà kí gbogbo tó ń lọ iṣẹ́ àdúrà action ni so Yínká Aláṣeyọrí èyí tó sọ yìí kì í ṣe nǹkan tó dáa so apology ẹ níbi tó bá ti kó lọ rí bá pẹ nítorí pé ọkàn gbogbo èèyàn tó wà ní tó jẹ́ èèyàn gidi tó wà nílé òkèèrè ọkàn wọn ò balẹ̀ fún èyí tá à ń gbọ́ nílé ṣùgbọ́n ó dùn mọ́ wọn nínú ẹ gbàdúrà sókè ẹ bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ẹ bá sọ fún gómìnà sọ fún president tó má ṣàìsàn nǹkan tó yẹ lórí àwọn ọmọ lọ́mọ. ẹ ṣe gan màámi God bless you ma ẹ ṣe ìyá wa Tọ́pẹ́ fún mi ẹ bá wa gbóhùn sókè in fact ẹ ní sùúrù gan nìyẹn tó ní sùúrù gan nìyẹn mo ti gbàgbé yín bóyá ẹ̀dẹ̀ wẹ́ṣẹ̀ wá sórí péjì ò bá wù mí. oh ok ẹ má bínú torí Ọlọ́run. kí ló sọ mo ti rìn tàbí mo ní tọ̀hún kò sí píkì ọ̀bẹ. ó gbọ́ atọ́ yín o ẹ bá gbóhùn sókè. ìyá mi ẹ kú smart. ẹ ṣeun. ok oníṣubí kò ní rẹ̀. àṣẹ ẹni sùn sà Mr. David my number is +1718502057 èyàn bá mi kọ nọ́mbà mi sí comment section WhatsApp call only 1718502057 if you are calling me from America or abroad wherever no from America from London whatever níbi bí ẹ má fi +17 ẹ kàn máa fi +1 ẹ kàn ló 7 ó ti yé yín from Nigeria ẹ fi +17 ẹ ṣe gan ẹ bá gbóhùn sókè please put my number in the comment section if you love me ẹ bá gbóhùn sókè. ìyá mi ẹ kúṣẹ́ pàtàrọ̀ onírẹ̀yìn Ọlọ́run agbára onídà yín nǹkan tá à ń sọ lélẹ́yìí àwọn ọba wa awí fún lóye máa kọ nìyẹn pé awí fún yín tó ẹ̀yin lẹ ò gbà ọ̀rọ̀ náà tó di báyìí ẹ̀yin lẹ ò gbà o because ọmọ Adéyẹmọ ní ohun tí mò ń rí kọ́ lẹ̀ ń rí tó wá yé wọn ń sìn yìí àbí wọ́n ní àti àgbélé ara ẹni ká forí ká fọrùn rọ́ ó lè àwa Yorùbá làwọn bàbá wa wọ́n ní à ń gbélé ara ẹni ká fọrùn kọ́ àti ṣẹ́ lọ́rùn báyìí àti ṣẹ́ lọ́rùn àti máa kú gan báyìí because lórí ilẹ̀ tiwa gangan ni wọ́n ti ń ṣe wá báyìí ọmọ wa dẹ̀ ló wà lórí oyè ni wọ́n ń ṣe wá mọ́ ṣe ń ṣe wá yìí tí wọ́n ń wọlé wọ́n ń pa wá wọ́n ń wọlé wọ́n ń gbé wá wọ́n ń wọlé wọ́n ń ṣe wá báṣubàṣu lórí ilẹ̀ ọmọ wa dẹ̀ ní president of Nigeria the number 1 of the city of the country náà dẹ̀ ń ṣe wá báyìí àbí làwa lè ṣe ṣáwa lè ṣe bọ́n ṣe ń ṣe lórí ilẹ̀ wa yìí nílẹ̀ tiwọn ní nọ́ọ̀tì ṣáwọn ọmọ wa lè ṣe bọ́n ṣe ń ṣe nílẹ̀ wa yìí ní nọ́ọ̀tì àwọn bàbá wa àwọn ẹ̀líìtì wa dẹ̀ dákẹ́ olówó Yorùbá wọ́n dákẹ́. tó fi wá wọ immigration office lọ kó bọ́n láàárọ̀ yìí. náà lọ kó wọn báyìí àwọn tó dẹ̀ yẹ kán fìyà jẹ
wọ́n wà níbi tán ti ń fẹ́ ọlá tí wọ́n yan lọ ṣé ó yẹ kán ṣe ojúde ọba ó yẹ kán níbi ìlú tó bá ti ṣe ojúde ọba ní Iléyá tá a ṣe yìí àwọn ajẹgúdújẹrá nínú ìlú ni because wọ́n jí èèyàn gbé children day ọjọ́ ògo wẹrẹ àwọn ògo wẹrẹ ni wọ́n kó wọn wọgbó kò wá sí àwọn elite kan tó lè sọ̀rọ̀ pa kínní báwọn Fúlàní ṣe ń fojoojúmọ́ tán pariwo pé ẹ má pa àwọn ọmọ wa àwọn bàbá tí wá dẹ̀ dákẹ́ wọn sọ̀rọ̀ ilẹ̀ gómìnà ẹ wo bí gbogbo àwọn ìlú ṣe tó ti dáwóró kò sí ọba náà tó sọ̀rọ̀ up to today ẹ wo last 2 years tí wọ́n pọ̀ bábí mẹ́rin àwọn Ọọ̀ni Ifẹ̀ wọ́n sáré ṣe mítìnì wọ́n pe lóyè ṣé láti ìgbà yẹn ní wọn àyàn mọ́dìsìn tí wọ́n fi mọ̀ wípé yẹ kán tún pe olóyè ok wọ́n ti release olóyè ńsìn kí ló yẹ kán ṣe but àwọn tó yẹ kó gbà wá ó ní àwọn ọmọ Yorùbá ni wọ́n mú lọ́tà ibi ẹ̀sìn dẹ̀ ni wọ́n gbà wọlé nígbà yẹn tó bá ń pa wọ́n fi wọ́n lẹ̀ pé Kírísítẹ́nì nìkan náà ń pa lókè ọya ṣé wọn tí máa pa Mùsùlùmí nílẹ̀ Yorùbá ń sìn still náà wọn ọ̀dẹ̀ tí sọ̀rọ̀ náà orú ayé wo la wà yìí ọmọ mẹ̀kúnnù náà dẹ̀ ni wọ́n pa àwọn ọmọ olówó ni ò sí nílé tó jẹ́ lẹ́yìn o wọ́n ti gbé governorship candidate ti Ọ̀yọ́ state. ṣe mọ́ ẹni náà gbé wọ́n ti gbá burú ẹ̀ lẹ́ni ṣe bẹ́ẹ̀ ni náà gbé ọmọ mẹ̀kúnnù mélòó náà ti pa ọmọ bọ́mọ tiwa náà ń pa àwọn èèyàn wa ni wọ́n ń pa ọmọ olówó mélòó ni wọ́n ti pa olówó mélòó ni wọ́n ti gbé tán ti fọ̀bẹ ya lára tán ti jí gbé tán ti fìyà jẹ sọmọ olówó ni wọ́n ń kọ́ rọ́bà lé lórí ni bí ọ̀rọ̀ tẹ́ ń sọ tẹ́ máa ń sọ wípé ohun tó ń jẹ ọmọ mẹ̀kúnnù lọ́wọ́ yìí ó sì ń gbé wéètì ni ó ti jẹrin báyìí ó ti ń kí lápá ó ti bẹ̀rẹ̀ sí gbé wọn. ẹ ṣeun gan bàbá wa God bless you. tó bá padà Ọlọ́run aṣàánú wa àrílẹ̀ wa gbà. àṣẹ Ọlọ́run àgbàlẹ̀ wa fún wa ta ni next person lórí kínní mi ò kì í mi àríyá mi tún sùn. ẹ jọ tó lọ́lọ́mù tó mo fẹ́ play Wike jọ tó lọ́lọ́run Yorùbá land lélẹ́ Yorùbá gbọ́n sókè lórí fóònù lọ́ba àti ìṣẹ́jú mẹ́ta sà. ẹ kúrẹ́ dá sí ìkòrí sà. nǹkan tèmi fẹ́ sọ tí mo fẹ́ fi dá sọ̀rọ̀ ni pé ẹ bá wo ìgbà endsars yẹn náà ẹ rí i pé bí àwọn sójà ṣe pa àwọn èèyàn lọ tó ṣe gbá tó ṣàwò Tinubu ò dá sí láti ìgbà yẹn ló yẹ kẹ́ ti mọ irú èèyàn tí Tinubu jẹ́ kò sí bọ́ ṣe máa pa yín lọ báyìí á kò máa wò. I don't understand àwọn ọba àwọn ìjòyè àwọn local government kí ni wọ́n ń ṣe láti lè dá sí ọ̀rọ̀ yìí ẹ mú ẹran lọ báyàn jókun ẹ lẹ ní ọ̀rọ̀ ti Sunday Igboho kí ní pé ẹ ti gbé kinní fún irú ẹkùn pé kó ṣiṣẹ́ fi okùn lẹ̀ pé kó bẹ̀rẹ̀ sí ṣe iṣẹ́ náà ẹ fún ní owó ṣé ọwọ́ nìkan ló máa fi jà ni. alọkọrọgùn wọnú igbó. ìkan náà àwọn tó ń pè wọlé tẹ́lẹ̀ ṣe sọ pé ó ní ọwọ́ àwọn aláwọ̀ funfun nínú òótọ́ ni lọ́wọ́ tá a wà yìí àwa Yorùbá tá a bá yára wa ní brain Ọlọ́run má jẹ́ kí ìran yẹn parun bá ṣe wà yìí ọba kọ́ba ó tiẹ̀ jẹ́ ọba ìlú òyìnbó fúnra rẹ̀ ló gbọ́rùn sí ẹ làgò mọ́ lórí ẹ làgò mọ́ ní ọba anybody lórí ẹ má gbọ́ sí olórí kan pé ó máa wá kàn mí dáhùn sàkámàǹjẹ ni wọ́n rí i pé gbogbo ẹ̀ ti ń dàrú mọ́ wọn lórí. And the funny thing ni pé ibi tí àwọn wèrè yìí bá ti ń jà koríko bẹ̀ ló máa tọ́fà o ẹ má jẹ́ kó pa wá máyé o ọtí mo fẹ́ sọ nìyẹn. ẹ ṣeun gan.